أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. lẹ́yìn tí a ti kí Ọlọ́run, lẹ́yìn tá a ti dúpẹ́ fún, tá a sì yìn lógo, a béèrè lọ́wọ́ rẹ̀ kó bá kí ànábì, kó bá gẹ̀ àti gbogbo àwọn ànábì Ọlọ́run àti gbogbo àwọn ẹni rere tí ó pẹ̀lú wọn jíṣẹ́ tó fara gbolẹ̀ fún Ọlọ́run. kọ́lọ́n bá kí àwọn àfáà tó kọ́ wa ń kéwú, kó bá gẹ̀ wọ́n. kọ́lọ́n bá wa ṣe ìkẹ́ àtìgẹ̀ fún àwọn òbí wa, kó bá wa ṣe ìkẹ́ àtìgẹ̀ kó ṣe fún gbogbo olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin, gbogbo ẹ̀yin ẹni rere tẹ́ ń wò wá gbọ́ wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú gbogbo yín. Ìmọ̀nà rẹ̀ àti orí ajẹ́njẹ́ tán kó máa bá yín gbé. Kéwú wa tá ń tọ̀ lọ nínú tàgbésí ayé ànábì sallallahu alaihi wasallam. Ibi tí Olúwa fún wa láǹfààní àti bá dé náà láti fẹ́ tẹ̀síwájú. Abẹ́ Ọlọ́run kó máa ṣáà fún wa sọ, kó máa ṣáà fi ṣe wá ní àǹfààní, kó jẹ́ wúlò fún wa láyé àtàlùkìyámà. Àfáà tí ń kọ́ wa lẹ́kọ̀ọ́, ó ní hatta fashal islamu thumma qadima fi qabilin minhum wa mimman aslama libayatin di'fu alladhina salafu kabayatin nisa'i thumma sarafu ثم أتى من قبل 70 ونيف فبايعوا يخفون بيعتهم ليلا ونعم البيعة جزاء من بايع فيها الجنة. وإذ فشى الإسلام بالمدينة هاجر من يحفظ فيها دينا وعزم الصديق أن يهاجر فرده النبي حتى هاجر معا إليها فترافق إلى غار بثور بعد ثم ارتحلا ومعهما عامر مولى الصديق وابن ريقط دليل للطريق فأخذوا نحو طريق الساحل والحق للعدو خير شاغل تبعهم سرقة بن مالك يريد فاتكا وهو غير فاتك لما دعا عليه ساخت الفرس ناداه بالأمان إذ عنه حبس. Kó tó di pé a máa tẹ̀síwájú nínú àlàyé nínú àwọn èyí tí a ti bára wa sọ sẹ́yìn, kó tó di pé ọkàn ó fò pátápátá. Nígbà tá a sọ̀rọ̀ bá Nabi sallallahu alaihi wasallam ṣe ṣe ìrìn àjò Isra àti Mi'raj tó rìn lóru, tá a mú rìn lóru lọ sí Jerusalem, tá a tún ti bẹ̀ gbé lọ sí sánmọ̀ fún ní ìrun wákàtí márààrún tí ó di ìrun tá à ń kí nìsín. A gbàgbé láti sọ fúnra wa wípé ní ọjọ́ kejì Ànábì sallallahu alaihi wasallam gbàlejò Jibril tún wá bá wípé ìrun tí wọ́n fún ọ ní alẹ́ àná mọ́júmọ́ wípé ìrun wákàtí márààrún tó máa kí àwọn àkókò rẹ̀ rèé.
láti wá ṣàlàyé àwọn àkókò rẹ̀ fánàbí sallallahu alaihi wasallam. So láti ìgbà náà ṣáájú ìgbà náà kó tó ṣèrìn àjò wọ́n máa kírun láàárọ̀ wọ́n á kí lálẹ́ ìrun méjì gẹ́gẹ́ bá ṣe sọ sẹ́yìn ìrun méjì wọ́n máa kí wọ́n á kí kan láàárọ̀ kí lálẹ́ bá ṣe máa kírun tẹ́lẹ̀ nù. Àmọ́ láì gbà tá a ti fún nírun wákàtí márààrún tó ti ṣèrìn àjò mímọ́ ni so ìrun ti dẹ̀ ẹ̀ẹ̀márùn ni àmọ́ bò láti wá kí rákà mélòó sálámọ̀ mélòó àti wípé àkókò wo la máa kí kọ̀ọ̀kan. Wọ́n á ní Jibrilu wá ní ọjọ́ kejì yẹn ní ọ̀rọ̀ tó lálàáfíà jù lọ́dọ̀ àwọn onímọ̀ tọ́ra àwọn kan sọ pé nígbà tí wọ́n fi ìrun lọ́lẹ̀ fánàbí sallallahu alaihi wasallam méjì méjì ní gbogbo ìrun wákàtí márààrún pátápátá méjì méjì ni wọ́n. Àsùbá méjì, àyílà rákà méjì, alásàrì rákà méjì, magaribi rákà méjì, bẹ́ẹ̀ ni ìṣáì náà rákà méjì. Tá a bá wá nígbà tó wá yá ni wọ́n tó wá fi kún àfáà tánkọ́ ankéwúnú tíra yìí náà Al-Rahim Al Iraqi òun náà padà sọ̀rọ̀ débẹ̀ pé nígbà tá Ànábì dé Mádínà látó fi ìrun kúrùn. Wọ́n dúró lérí hadithi ìyàwó Aisha tó sọ pé furidati salatu rak'atayn rak'atayn pé àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbé ìrun fún Ànábì sallallahu alaihi wasallam wọ́n gbé fún ní rákà méjì. Tá a bá ti wá ṣèrìn àjò tó bá kan ká kírun lérí ìrìn àjò wọn ò ní ẹ dárun padà sípìlẹ̀ ẹ̀. So ìrun àṣèrìn àjò gẹ́gẹ́ lóríjínà lọ́dọ̀ àwọn tó gbàgbọ́ nínú ìtàn yẹn. Ìrìn àṣèrìn àjò gẹ́gẹ́ lóríjínà pé iye rákà tó yẹ ká máa kí gẹ́gẹ́ náà nù. Ẹ̀rí pé ìrìn àṣèrìn àjò ó jẹ́ méjì àyàfi magaribi nìkan. So wọ́n ní méjì náà nípìlẹ̀ àwọn ọ̀run wọ̀nyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. A ṣàfikún wọn ní fẹ́ni tí ń bẹ nítòsí tá a bá ń gbà tán dé Mádínà fẹ́ni tí ń bá ń gbèlú. Àwọn bá yẹ tó pa àṣèrìn àjò á dànù padà sípìlẹ̀ rẹ̀. Ọ̀rọ̀ náà wọ́n fi ti sọ́dọ̀ ìyàwó Aisha àmọ́ àwọn àfọ̀n mímọ́ láròyé tó pọ̀ lérí ẹ̀. Èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù náà ni pé àti ìpìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ẹ̀rún náà ló ti jẹ́ mẹ́rin tí onímẹ́ta náà ìyẹn magribi náà jẹ́ mẹ́ta bó ti wá nípìlẹ̀ nu. Tá a bá ṣèrìn àjò a ṣẹ̀ṣẹ̀ dí ikú ni kì í ṣe pé ibi tó wà tá a bá ṣèrìn àjò òun nípìlẹ̀ wallahu alam. So nítorí níjọ́ kejì wọn ní Jibrilu ti wá bá Nabi sallallahu alaihi wasallam láti ṣàlàyé ìrun tán fún ọlálẹ́ àná bó ti wá kiri. So ẹni tó dàrú mọ́ àwọn tán máa béèrè pé mo la ti rí ìrun nínú Kùránì tó dàrú mọ́ lọ́wọ́ pọ̀ gan torí wọn wulẹ̀ tí ẹ gbọ́ kí ní jẹ́ Kùránì yìí. Ta ló sọ fún wọn pé Kùránì nìkan lòfin táwa ń tẹ̀lé nínú Islam? Ṣé mọ̀ pé tí ìyẹn ọba gọ̀ tẹnutẹnu kó máa bẹ́ àwọn béèrè lọ́wọ́ mùsùlùmí pé ìrun wákàtí márùn-ún dànù Kùránì ń bẹ́ẹ̀ mọ̀nà nítorí pé tí ń bẹ́nu Kùránì bó ṣe lè rí lápèjúwe nísìnyí kí èèyàn máa rìn ní òpópónà Ìkẹjà kí traffic light wá dáa dúró ní àárín ibìkan bí Ìkẹjà ń bẹ̀ kó wá páàkì kó dúró àbí kó tẹ bírèkì fún traffic light tó dáa dúró. Ó lè wọnú constitution Nàìjíríà kó bá ń tọ́jọ́ mọ́ pé kó máa respect traffic light. Ó ní báyìí nínú constitution Nàìjíríà. So tí ò ní jẹ́ ọba ń bẹ̀ ni pé àwọn provision tí ó kàn constitute ìlú ni wàá bá ń bẹ̀. Ibẹ̀ àmọ́ fẹ́ni tó bá lóye tó bá ní làákàyè ó ti wà ń bẹ̀. Bó ló ṣe wà ń bẹ̀? Ó wà ń bẹ̀ implicitly. Nítorí pé constitution yìí náà ni ó sọ fún ọ pé ìjọba ó ní ẹ̀tọ́ láti regulate èyí tó jọmọ́ ọ̀nà àti lílò freedom wa láti máa lọ láti máa bọ̀. Ìjọba láǹfààní láti regulate nítorí provision tó sọ fún wọn pé wọ́n láǹfààní àti regulate. Wọ́n gbé traffic management department kalẹ̀ nítorí òfin constitution tó fún wọn lágbára yẹn. So constitution ti confer agbára yẹn sí ọ̀dọ̀ ìjọba. Ìjọba lo agbára yẹn wọ́n exercise ẹ̀ wọ́n dá traffic management department àbí whatever tán bá ń pè wọ́n dá kalẹ̀. Department tán dálẹ̀ yìí wá ṣòfin nítorí pé constitution fún lágbára àti lè ṣòfin. So bẹ́ẹ̀ náà l'Al-Qur'ani tó bá yẹ sọ fún wa pé ẹ tẹ̀ l'Ọlọ́run ẹ tẹ̀ l'Ànábì àti fún Ànábì lágbára kó ṣòfin. Òfin tó bá ti wá ṣe pé ẹ kírun bí n ṣe ń kí yìí àwọn àkókò tí ń kí yìí ni kẹ́ ẹ máa kí. Òfin yẹn wà nínú Qur'ani àbí ò sí nínú Qur'ani? Ó wà nínú Qur'ani implicitly nítorí Qur'ani ni ẹ tẹ̀lé ní tí ń bá ń wí.
so ẹni tí kò lajú ní ọmọ béèrè irú béèrè òun lọ́wọ́ àwọn mùsùlùmí pé kí ni nǹkan báyìí dà nínú Kùránì, nǹkan báyìí dà nínú Kùránì. Of course tó bá ti wá látẹnu Ànábì sallallahu alaihi wasallam ó ti wà nínú Qur'an nìyẹn tó rà gbọ́ Qur'an yẹn náà látẹnu ẹnìkankan tó tayọ ẹnu òun náà fún rẹ̀. So tí àdìsí rẹ̀ ọba wà credible Qur'an náà rẹ̀ òun náà ní wà reliable nǹkan a lè gbára lé àdìsí rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ a lè tẹ̀lé tá a bá lè tẹ̀lé kí la fẹ́ tẹ̀lé Qur'an tá à ń gbọ́ látẹnu rẹ̀ náà sí. So kò jẹ́ bó ṣe jẹ́ Jibril wá dé ńjọ́ kejì láti mú àwọn àkókò òrùn dé. Ọ̀hà ni best way láti ṣàlàyé fún Ànábì sallallahu alaihi wasallam ni pé sáàmù wọ àwọn àsìkò tí mo kí àwọn àrùn yìí fún ọ àti bí n bá ṣe ń kí Jibril wá dé lásìkò àyílà ẹjá gbé látàṣùbà àmọ́ àyílà làdísì tí mo gbé ó dé ní déédéé ìgbà tí àlùfájàrí yọ in tí mo funfun lójú sánmọ̀ ní funfun tí ó padà sọ gbogbo ilẹ̀ di ilẹ̀ mímọ́ pé ilẹ̀ ti mọ́ ìgbà tí funfun yẹn bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lọ́gangan ibi tóòrùn tí máa ń jáde là ń pè lálùfájàrí tó bá ti jáde bẹ́ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ní jáde àsìkò kákí àsùbá ti bẹ̀rẹ̀ àsìkò yẹn Jibril dé níjọ́ kìíní ó wá kí fún Ànábì sallallahu alaihi wasallam Ànábì ń kí tẹ̀lé ó kí ní rákà méjì fún òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam níjọ́ náà bá ṣe máa kí eléyìí ni àsìkò tẹ́sì máa kí ni. Nígbà tó tún di ní ọ̀sán tí oòrùn ti dé àárín gbùngbùn sánmọ̀ ìgbà tó oòrùn bá dé àárín gbùngbùn sánmọ̀ tí gbogbo ẹni tó ní bòjì tẹ́ẹ̀mọ̀ wo ìbòjì yín nílẹ̀ ńlẹ̀ tí ó dàbí ìgbà pé àtẹlẹsẹ̀ yín ní ìbòjì yín wà kò ní yọ sọ́tún kò ní yọ sósì ìbòjì yín ọ̀sẹ̀ ń tà lábẹ́ yín oòrùn ti wà lókè orí yín nù ṣẹ́rí tóòrùn yẹn bá ti yẹ àtàrí kínkínní báyìí tó ti rọra yẹ kúrò ní sẹ́ńtà kínkínní báyìí àsìkò àyílà ti bẹ̀rẹ̀ àsìkò yẹn Jibril dé níjọ́ kejì níjọ́ òun náà láti wá kí fún Ànábì sallallahu alaihi wasallam ó kí ní rákà mẹ́rin fún Ànábì náà kí tẹ̀lé ó tún di mú bá wọn pé àsìkò tẹ́mọ̀ kí àyílà ní ó kẹlẹ́ kẹta alásàrì nígbà tásìkò alásàrì náà tún dé Jibril tún dé ó wá kí alásàrì fún Ànábì sallallahu alaihi wasallam nígbà tí ìbòjì ẹni tó bá dúró ẹni tó ní ìbòjì nígbà tí ìbòjì rẹ̀ bá dàbí dédé rẹ̀ tí yẹn bá gùn nígùn bóyá 170 ní height ẹ̀ tí ìbòjì rẹ̀ nílẹ̀ náà bá ti gùn nígùn 170 tẹ́ pé ó ti bá ọdọ́gba tán bá wọn ìbòjì rẹ̀ pẹ̀lú tépúrúlù ńlẹ̀ tán sì wọ̀n ọwọ́ náà ìdúró rẹ̀ ìbòjì rẹ̀ lẹ́ńlẹ̀ ṣe déédéé ìdúró rẹ̀ àsìkò yẹn ló dé láti wá kí alásàrì fún Ànábì sallallahu alaihi wasallam níjọ́ kìíní. Nígbà tó tún di àṣálẹ́ oòrùn wọ̀ oòrùn gẹ́gẹ́ tá à ń pè ní oòrùn ó wọnú sánmọ̀ lọ ó dàbí ìgbà pa àrí mọ́ ṣe pé tílẹ̀ bá ti yí kúrò níbi tóòrùn wà ní ó dàbí ìgbà kó wọnú sánmọ̀ lọ à ní rí mọ́ ẹ̀ta warawara tí àwọn pípọ́n ibi tó wọ̀ sí pípọ́n wọn ò bá àṣẹ́kù níta àsìkò mọ́gìrìbì ti tó àsìkò tá a máa ń sínú tá a bá gbààwẹ̀ pípọ́n yẹn ò bá àṣẹ́kù níta tó bá ti mú sákú oòrùn yẹn wọnú lọ tá a rí mọ́ tó ti parẹ́ sínú sánmọ̀ tí èsì ṣe pójò lóṣù tó wá jẹ́ sí kọ́dà gbígbà pé ààrí mọ́ táwa lọ sínú àwẹ̀ tó rùn tó wá bọ́ta padà tí kìíní ẹ̀ bá ti wọlé ń wọlé tí ò ní jáde mọ́ ilẹ̀ ọba àṣì mọ́ kanga tó jẹ́ sí pé gbogbo mọ́tò tí ń bá rìn lọ́nà tí nídìí àti tanná gbogbo street light ìjọba ò tí nídìí àti tán àwọn ọmọ kéékèèké sì wà níta tẹ́nìkan ò nídìí àti tan torchlight àsìkò mọ́gìrìbì ti tó nígbà náà àsìkò tó wọlé náà nù so àsìkò tí Jibril wá kí fún Ànábì sallallahu alaihi wasallam nígbà tó wá dásìkò ẹ̀ǹṣà ó jẹ́ ìgbà tí ṣe rí gbogbo tó mọ́lẹ̀ ń ta wọn gbogbo tó kù tó mọ́lẹ̀ ń ta tá a sì ń sọ pé ilẹ̀ sì ṣe é dùn ìta ó ṣe é rìn ó dùn rìn láì tanná láì mú torchlight dání láì tan street light fẹ́ni tí ń drive kò nídìí àti tanná mọ́tò ṣe rí nígbà tó bá ti nídìí àti tanná tí gbogbo ẹ̀ bá ti dúdú tí ṣáfàkù yẹn ti lọ ìgbà yẹn ni àsìkò ṣáì dé nígbà náà ni Jibril dé láti wá kí ìṣá ìfà Ànábì sallallahu alaihi wasallam Ànábì tún wo bó ṣe kí ó kí Jibril kí mọ́gìrìbì rákà mẹ́ta ó kí ìṣá ní rákà mẹ́rin so practice ni wọ́n fi kọ́ Ànábì sallallahu alaihi wasallam bá ṣe mọ́ kírun àtàsìkò tá a mọ́ kíkọ̀ọ̀kan Jibril wá ni mo tún padà bọ̀ lọ́la láti wá fáwọn àsìkò yìí hàn yín again tí ó tún yàtọ̀ sí bí mo tún ṣe ṣàlàyé rẹ̀ fún yín lénìí ó wá dijọ́ kejì Jibril bá tún dé fásùbà ìgbà tí ó wá fásùbà kọ̀ wá ní ìgbà tí alálùfájàrí ń yọ tí ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ́ láti ibi tóòrùn ti máa ń yọ ohun ibẹ̀ kọ́ ló ti wá àsìkò ń kọ́ lọ́wọ́
ó wá ní ìgbà tí ilẹ̀ ti mọ́ gan, gbogbo ilẹ̀ ti mọ́, ilẹ̀ ti clear, kálukú ti lè rìn ta dáadáa, kálukú ti dára wọn mọ̀ lọ́ọ̀kan, nípe lágbájá ní lọ́ọ̀kan yìí, ìyá tàmọ̀dò ní ń bọ̀ lọ́ọ̀kan òun, ó ti ń di pé káàárọ̀ ẹ̀kú àjíòde, ilẹ̀ ti mọ́. Nígbà Jibrilu dé, oòrùn ti fẹ́ yọ. Nígbà yẹn ló wá kí àsùbá fún Ànábì sallallahu alaihi wasallam. Ó kí ní rákà déédéé yìí tó kí ní àná. Jibrilu wá ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé ṣó rí àsìkò tí mo kí tà náà àtàsìkò tí mo kí tèní yìí, àárín méjì náà lẹ́mọ̀ kásùbá. Ìyẹn ni pé ibi tásìkò àsùbá ti bẹ̀rẹ̀ ni mo kí tà náà, ibi àsìkò rẹ̀ parí sí ni mo kí tèní fún yín. Ẹni tásìkò tó pa ibi mo kí tèní fún yín, ẹni tásìkò yẹn bá ti bọ́ mọ́ lọ́wọ́, ajá sí pa àsùbá ti bọ́ mọ́ lọ́wọ́. Ó ní táìmù pé ó bẹ̀rẹ̀ láti bí ó parí síbí. Ìgbà tí ó dásìkò àyílà kò wá nírú àsìkò tó tún wá lánàá, ó wá nírú àsìkò tó wá lánàá fálà asárì. Àsìkò tó wá lánàá fálà asárì tí ìbòjì nǹkan kọ̀ọ̀kan dàbí dédé rẹ̀, ẹni tó gùn nígùn 170 height rẹ̀, ìbòjì rẹ̀ ńlẹ̀ńlẹ̀ náà ń jẹ́ bí 170, ó ṣe déédéé rẹ̀. Àsìkò yẹn ni Jibrilu wá ní ìjọ́ kejì láti wá kírun àyílà. Àsìkò tó wá lánàá láti kálá asárì lọ wálé ní láti wá kí àyílà. ń sọ fún Ànábì pé ṣé orí ìgbà tí mo wá lánàá yẹn, ìyẹn ìgbà tóòrùn ṣẹ̀ṣẹ̀ yẹ àtàrí láàrin sánmọ̀, ìgbà yẹn lásìkò àyílà wọlé. Ó jáde ní ìgbà tí ìbòjì nǹkan kọ̀ọ̀kan bá ṣe déédéé rẹ̀. Ẹni pé nígbà tí àsìkò alásàrì bá ń bẹ̀rẹ̀ náà làyílà parí. Ìparí alásàrì àti ìparí àyílà àti bẹ̀rẹ̀ alásàrì wọnú ara wọn gbéra wọn mì. Àsìkò wọn jápọ̀. Ìgbà tí ó dásìkò alásàrì ńjọ́ kejì kò tún wá lásìkò tó ṣe déédéé tàná. Ó wá nígbà tí ìbòjì nǹkan kọ̀ọ̀kan ti dàbí ìlọ́po méjì rẹ̀. Ìyá máa dúró nígbà míì tó bá wo ìbòjì rẹ̀ ńlẹ̀ńlẹ̀ yóò wá gùn lọ gbáà tọ́mọ̀ kèmí ògùn tó báyìí. Ìbòjì rẹ̀ gùn nílọ́po méjì rẹ̀ nu. Ìgbà tí ìbòjì nǹkan kọ̀ọ̀kan gùn nílọ́po méjì rẹ̀ ni Jibrilu wá ní ìjọ́ kejì láti wá kí àlásàrì. Àsìkò tí àlásàrì parí nù. Ó bẹ̀rẹ̀ nígbà tí ìbòjì nǹkan kọ̀ọ̀kan bá dàbí déédéé rẹ̀. Ó parí nígbà tí ìbòjì nǹkan kọ̀ọ̀kan bá dàbí ìlọ́po méjì nǹkan kọ̀ọ̀kan. Ló wá ní ìjọ́ kejì. Bẹ́ẹ̀ ni ìrun Magribi. Dédé àkókò tó wá lánàá náà ló wá lénìí. Táìmù rẹ̀ ò yí padà. Ìyẹn ló já mọ́ pé Magribi ò ní extension. Kò ní pé tó bá bọ́ mọ́ alọ́ náà nísìnyí, ṣe básìkò rẹ̀ sì extend di kò sí extension ń bẹ̀. Èyí tó yẹn jújù nú ọ̀rọ̀ àwọn àfọ́ mímọ́ nù. Pé ìrun méjì ẹ̀sìn ògbèjì ní Magribi, ìrun rẹ̀ ọgbàrún méjì, àsìkò rẹ̀ ọgbàrún méjì, àsìkò rẹ̀ ò ṣe kí ìrun méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣé wọ́n fi àsìkò rẹ̀ fún pínpín púpọ̀? Torí pé tẹ́yìn náà báwo bá ṣe sọ táìmù rẹ̀ lẹ́ẹ̀kan ni. A sọ pé ńgbà tí òòrùn bá wọ̀ tó wọlé sójú sánmọ̀, ilẹ̀ ọba àṣì mọ́. Ẹ rí i pé láàrin ìgbà yẹn kì í pẹ́ rárá sí ìgbà tí gbogbo lẹ́yìn ó dúdú. Tó bá ti di pé ó dúdú kọ́ àrí funfun yẹn mọ́, kálukú ti nídìí àti lo iná ká tó máa rìn. Àsìkò ṣáì ti wọlé. So àròyé pọ̀ láàrin àwọn àfọ́ mímọ̀ lérí dédé àkókò tí Magribi ní, ṣọ́fẹ̀ díẹ̀ àbí ọ̀fẹ́ díẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó wá dé Magribi, Jibrilu tún dé láti wá kí ṣáì fún Ànábì sallallahu alaihi wasallam ńjọ́ kejì. Kò wá ní táìmù tí ó tún wá lánàá, ìyẹn ìgbà tí ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ dúdú, tí ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣókùnkùn, nǹkan ló tún wá. Ó wá lọ lára ọpẹ́. Ó wá ní àárín òru láti wá kí fún Ànábì sallallahu alaihi wasallam. Ó wá ń sọ pé táìmù tí ìṣá ìparí ni tẹ́mọ̀ kí ìdání. So àwọn àfọ́ mímọ̀ kan sì ní ìṣá àsìkò rẹ̀ tújù bá nì lọ, ó kan àsùbá. Lópin ìgbà tí àlìfájàrí ọ̀bá ti yọ ìṣá ìṣí wà ń tà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àsìkò tí àsìkò ṣá ìdánù. Bó ṣe wá kọ́ Ànábì sallallahu alaihi wasallam lásìkò tí a máa kírun nù. Láti ìgbà náà ó ti di súnà àwa mùsùlùmí pé bá ti máa kírun ni. Ànábì náà sì ní sallu kama ra'aytumuni usalli, ẹ kírun bẹ́ẹ̀ bá ti rí tí ń kí. Naam, àfáà wá ní ibi tá a kùtàn náà dé, òun ni bí àwọn ará Madina wọ́n ṣe wá bá Ànábì sallallahu alaihi wasallam láti máa wá gba Islam ní Mẹ́kà. Wọ́n yọ ọgbà ní àwọn tó kọ́kọ́ wá ń jẹ́ mẹ́fà, àwọn kan sì ní mẹ́jọ ni wọ́n yọ Islam yẹn gbà lọ́wọ́ òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam. Nígbà táwọn náà dé lu wọn padà, wọ́n lọ fi tó àwọn ọmọ wọn àtàwọn ìyàwó wọn létí, àwọn ọ̀rẹ́ wọn pé ẹ̀sìn tuntun láyé ṣe gbà nísìnyí, ẹ̀sìn yẹn dáa pọ̀ o. Kódà Ànábì ọ̀làgùn nídìí pé ń ṣe wáàsí fún wọn. Bísínẹ́sì làwọn bá lọ sí
Mákà jẹ́jẹ́ ara wọn Ànábì sì bá wọn pàdé ó ṣe wáàsí fún wọn wọ́n sì gbọ́ wọ́n sì gbà adáko àwọn tí ó bá pàdé nínú àwọn àgbààgbà náà fúnra wa níjó ní. Nígbà tó yá wọ́n tún wá padà dé ìgbà tí wọ́n padà dé àfààní hata fashal islamu fún maqadima fi qabili minhum wa mimman aslama. Àwọn tó ti gba ìsìláàmù tẹ́lẹ̀ wọ́n tún wá kò tún wá ṣàwọn nìkan mọ́. Libéyà ti ń dín fòlẹ̀dì náà sálàfù ó ti di ìlọ́po méjì ṣáwọn mẹ́fàlá ni wọ́n wá ń jò ní ìgbà tí wọ́n padà wálẹ̀ kejì wọ́n ti di méjìlá ṣáwọn mẹ́jọ sì làwọn àfáà kan pè ní ijó ní nígbà tí wọ́n padà wá wọ́n ti di mẹ́rìndínlógún nígbà tí wọ́n tún padà wá bá Nabi sallallahu alayhi wa sallam. Nígbà tí wọ́n wá padà wá kàbẹ́yìn àti nìsá ìfúnmọ̀ sọ̀ràfù wọ́n wá bá Nabi gbádéhùn àwọn tí ò ti gbà sílámù tẹ́lẹ̀ wọ́n gbà wọ́n tún wá bá Nabi gbádéhùn àdéhùn táwọn wá bá gbẹ́ngbà náà kàbẹ́yìn àti nìsá ó dàbí àdéhùn àwọn obìnrin àdéhùn kan bẹ tá a máa ń pè ní àdéhùn àwọn obìnrin nínú Islam Al-Qur'ani ló sọ bẹ́ẹ̀ ibi tá Nabi sallam ti bá àwọn obìnrin gbádéhùn tán ṣe hijira tí Olúwa ní bá wọn gbádéhùn ní pé Allah yushrikna billah ká má ṣẹbọ sọ́lọ́run ọba wala yusrikna kan yé jalè mọ́ wala yaznina ká má ṣe ṣìnà wala yaqtulna auladahunna ká má pa àwọn ọmọ wọn wala yatina bifahishatin wala yatina bifahishatin kí má ṣìkà nínú Al-Qur'an ká má mú ìbàjẹ́ ká má mú ọ̀rọ̀ kan wá purọ́ mára wọn má purọ́ lè máyàn má purọ́ ṣìnà máyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àdéhùn àwọn obìnrin nù tán bá Nabi sallam ṣe àdéhùn tó bá ti wá jọrú àwọn àfọmọ ní àdéhùn tó jọ tàdéhùn àwọn obìnrin yẹn nípa àdéhùn táwọn ará Mẹdínà bá Nabi sallam ṣe lẹ́ẹ̀kejì tí wọ́n wá ń pé tó ẹ̀sìn tí mo fi lọ́lẹ̀ rí ẹ bá mi gbádéhùn pé ní ṣẹbọ sọ́lọ́run ẹ bá mi gbádéhùn pé ẹnìkan kò ní jalè nínú yín mọ́ ẹ bá mi gbádéhùn pé ẹ ní purọ́ mọ́ ẹ ní ṣèké mọ́ ẹ ní jalè mọ́ ẹ ní pa àwọn ọmọ tẹ́ ẹ bá bí ṣẹ́rí lárúbá máa pa ọmọ obìnrin tẹ́lẹ̀ ní wọ́n bá ti bímọ wọ́n á pa ọmọ obìnrin ń pé liability lásán ni ìnáwó ní ó kó àwọn sí ọkùnrin làwọn ń retí ìgbà míì gan wọn a máa pa ọmọ ọkùnrin nígbà bá rò pé wò ó ọyẹ ẹni ọmọ tí mo ti bí yẹn náà ti tó ń làwọn fi ń ṣe family planning nígbà náà wọ́n bá ti bí wọn ó sì yín lọ́rùn pa nítorí kò sí owó tí àwọn lè fi maintain ọmọ tó pọ̀ tó bẹ́ẹ̀ àdéhùn yẹn lànà Nabi sallam bá wọn gbé nígbà tí wọ́n wá ní ẹ̀ẹ̀kejì nígbà wọn á fẹ́ máa lọ wọn á sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé tó a ti ń pọ̀ sí lọ́hùn kódà inú àwa tá a wá yìí a pọ̀ jù báyìí lọ àwa kan sara wa wá ni a nídìí àfà àti Al-Qur'ani lórí Qur'ani tó yìí sì sọ̀kalẹ̀ Mákà ti pọ̀ gan-an Tọ́ha ti sọ̀kalẹ̀ Káfí ti sọ̀kalẹ̀ Isra'i ti sọ̀kalẹ̀ Yasin ti sọ̀kalẹ̀ Wákíà ti sọ̀kalẹ̀ Ramani sọ̀kalẹ̀ Hudu sọ̀kalẹ̀ Yunusa sọ̀kalẹ̀ Yusufu sọ̀kalẹ̀ Aniamu ti sọ̀kalẹ̀ Anahali ti sọ̀kalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Suratul Insan wa Duha Suratul Naba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú Al-Qur'ani ti pọ̀ tó ti sọ̀kalẹ̀ tọ́ àti ìkọ́ Qur'ani àti ìmọ̀ àánàdẹ̀ fẹ́ mọ́ kírun lọ́hun yẹn a fẹ́ mọ́ ṣe gbogbo tí ó yẹ ká mọ́ ṣe ta ní ọmọ kọ́ Al-Qur'ani tí ó mọ́ kírun fún wa lànàbì fi gbé Mus'ab ibn Umair sàbí ànàbì sí ń jẹ́ Mus'ab ibn Umair pé wọ́n máa wá tẹ̀lé wọn lọ ó sì yàn àwọn kan náà tẹ̀lé ẹ máa lọ kọ́ wọn bí wọ́n ṣe máa ka Al-Qur'an ẹ máa lọ kírun fún wọn ní ọ̀wọ́n ẹ̀sìn máa ṣe wáàsí kí Islam máa spread lọ ní Madina Mus'ab tẹ̀lé wọn lọ Islam bẹ̀rẹ̀ sí ní máa fọ́n ká ní Madina lérò ni wọ́n gbà wọ́n gba Islam lọ gbáà ní Madina débi wípé nígbà tí ọdọọdún kejì tí wọ́n tún wá bá Nabi sallallahu alaihi wasallam Mákà ẹ rí pé ndododo àyẹ̀tẹ́ bá ń fọ́lò wa bọ̀ wá àti bá éjì Islam dé in tó ti lé ní ọdún mẹ́wàá kára Madina tó gba Islam so ní gbogbo ìgbà tá à ń sọ yìí éjì Islam tí wọ́n ń wọ bíi 12 ó ti ń wọ 13 ìyẹn pé tá Nabi bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ ní Mákà sallallahu alaihi wasallam éjì Ànábì fún rẹ̀ in ti ń wọ bíi 53 àwọn ará Madina ṣẹ̀ṣẹ̀ wá tún wá lẹ́ẹ̀kẹta àmọ́ kan tó wá lẹ́ẹ̀kẹta Mus'ab ibn Umair ti wà lọ́hùn tí ń ṣe dáwà tí ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba kárakára tí èrò lérò dẹ̀ ń gba Islam ó ṣejọ́ kan ní Madina wọ́n ń pè sàbí Ànábì kan ní Usaid ibn Hudayr ará Madina ni òun ò tí ì wá bá Ànábì Mákà bẹ́ẹ̀ ni
S.A.W ibn Mu'adh ọ̀rẹ́ làwọn méjèèjì wọ́n jọ ń jọ̀dọ̀ ni wọ́n á jọ ń sọ̀rọ̀ ṣó tí ẹ̀rí tẹ̀sìn tí wọ́n tún ní wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wọnú ìlú tí gbogbo èèyàn tí wàá gba tán tún gbà kan tán ṣe iṣẹ́ kí ló ti gbọ́n pẹ́ inú bí sáàdù ní wọn ni mo gbọ́n kó wọ́n ń ṣe wọ́n ní ká mọ́ sin òòṣà ká mọ́ ṣẹ̀ṣẹ̀ àwọn bàbá wa mọ́ ẹ̀ńbásì tọ́wọ̀ mi bá tẹ ní tán ní ka Kùránì fún ẹ wọ́n ló lérí sí Musa bùbùrẹ́ pé tọ́wọ̀ mi bá tẹ ní bá bá pàdé màá na kísà sí lára ọ̀dọ́gùn nígbà tí wọ́n ń ṣe fàájì lọ wọ́n rí tí Musa bùbùrẹ́ mẹ́rì tí ń ṣe wáàsí fáwọn kan tó kó wọn jọ tí ń tàtún ka Kùránì yẹn náà ni wọ́n bá fọwọ́ tọ́ra wọn kí n tà ń sọ náà nù àwọn táwọn wí náà nù wọ́n sì kó jọ wọ́n ka Kùránì o ni Usaid ibn Khudair ni òun sì lọ bá wọn òun lọ halẹ̀ mọ́ òun tú wọn ká nígbà tó débẹ̀ tó ní ẹgbọ́ ẹ̀yìn ni wọ́n lẹ̀ ń bu àwọn òòṣà tẹ́lẹ̀ ń sọ pé kò sóòṣà kan kìíní kan wọ́n lẹ̀ lánàbì kan nílùú yín Mákà lọ́hùn pé àfihàn kẹ́ ẹ túká Musa bu wa ń sọ fún un pé ó sì ṣe sùúrù ọba tiẹ̀ wá yẹ̀ wò mẹ́sẹ̀gì tá à ń dìlíva káàkiri kó tiẹ̀ gbọ́ òwò kọ́ ọmọ tí ń bẹ́ẹ̀ náà àwa ti gbọ́ tiẹ̀ tó wí nísìn wọ́n náà gbọ́ tiwa lọ́ba ní ọdẹ ẹ̀ka díẹ̀ fún mi kí n gbọ́ kété tí wọ́n ń kà fún bẹ̀ lẹ́ẹ̀kan náà lójú rẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa dá mi tọ́gbọ́ al-Qur'an níbẹ̀ náà ló ti bí wọn pé tíyàn bá fẹ́ join ẹ̀sìn yìí kí lórí kọ́ aya kìí ṣe ń tó lè kọkàn wí gbólóhùn lásán jáde pé mo gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wọ́n gbà á lóhùn nìkan pé mọ̀ sí kó o sì gba Ànábì sallam ní òjíṣẹ́ kò jù báwọn lọ bá a ṣe di mùsùlùmí nù lẹ́yìn náà lọ́mọ wẹ̀ lọ́mọ ṣe dúró yòókù lẹ́ẹ̀kan náà ọgbà ìsìláàmù ń bẹ láì tiẹ̀ tí ì padà dọ́dọ̀ rẹ̀ S.A.W ibn Mu'adh gbà tọ́gbà ìsìláàmù tán lọ́wọ́ padà sọ́dọ̀ rẹ̀ tí wọ́n jọ lérí S.A.W ibn Mu'adh S.A.W ibn Mu'adh ní kété táwọn rí Usaid ibn Khudair làwọn ti rí kí ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ọ̀rọ̀ ti yí padà ọ̀rẹ́ wa lọ takintakin nígbà tí ó dé ọwọ́ sẹ́ńlẹ̀ dé ni kí ló ṣẹlẹ̀ sí ẹ lọ́hùn wọ́n tó lérí pé wàá tú wọn ká ó ní ọ̀rẹ́ má jẹ́ atanra wa nǹkan wí ó make sense o kódé mi ti gba Islam tó bá àwọn oníṣẹ́ fògùn bọ́ sọ̀rọ̀ ní nìṣó ní S.A.W ibn Mu'adh náà fi wá sẹ́rí ìjòkó tí S.A.W ibn Umair ti ń ṣe wá sí ìjọ náà lòun náà ní ẹ̀ka Kùránì ní fún mi kí n gbọ́ wọ́n kà á fún òun náà gba Islam S.A.W ibn Mu'adh sì ló dàbí olórí ọ̀dọ́ Mádínà wọ́n fi jóye bẹ́ẹ̀ o àmọ́ òkìkí rẹ̀ ẹ̀ńkọ́lọ́ àmọ́ ẹgbẹ́ lómi ìsìnkú aṣáájú láàrin àwọn alájọṣe tí gbogbo wọn mọ̀ ní ẹjọ́ dé ká tó bẹ̀rẹ̀ tí ó bá sí ń bẹ̀ a lè ṣe òun ni kó ṣáájú kí gbogbo owó tẹ̀lé ipò yẹn ni S.A.W ibn Mu'adh ń bẹ láàrin àwọn ọ̀dọ́ Mádínà kété tó gba ìsìláàmù báyìí òun ní fi S.A.W ibn Umair àti gbogbo mùsùlùmí jọ́nà lọ́kàn balẹ̀ pé ṣé tèmi ti gbà yìí ẹ fọkàn balẹ̀ gbogbo ọ̀dọ́ lẹ̀ yóò gba ìsìláàmù ni àwọn ọ̀dọ́ bá ń gba ìsìláàmù lọ gbà ń kó wọn lórí ọ̀dọ́ ti gba ìsìláàmù wọn lórí ọ̀dọ́ ti gba ìsìláàmù radiyallahu ta'ala anhu ọfà kọjá sí pé nígbà tí wọ́n tún padà wá Mádínà tí wọ́n padà wá Mákà wá bá Nábì wọ́n tún ṣe pọ̀ sí i bàbá tí wọ́n ló bí ìkànnà àwọn sàábé tó kọ́kọ́ gba ìsìláàmù wọ́n pe bàbá náà ní Amr ibn Jamuh àwọn S.A.W ibn Mu'adh yìí náà ló ṣiṣẹ́ yẹn bàbá yẹn takú tó sàn pé yẹn tá ń lẹ̀sìn rádaràdà ẹ̀sìn tẹ́yìn ìmọ̀jẹ̀sí ń ṣe káàkiri yìí ẹ̀sìn àwọn bàbá tiwa láàmọ́ ṣe ó ṣàtakú ti òòṣà kan tí ń sìn olóòṣà kan tí mọ́ kúnlẹ̀ fún àwọn ọmọ àwọn kí la lè ṣe fún àti wí fún kò gbọ́ ìyàwó rẹ̀ náà ti gba Islam wọ́n pe bàbá náà ní Amr ibn Jamuh ní àwọn ọmọ rẹ̀ bá lọ wo ibi tí òòṣà rẹ̀ wà wọ́n bá gbé òòṣà wọ́n smọ́gbó òòṣà yẹn jáde wọ́n lọ jù sí orí àtàn bàbá wa dé ńjọ́ kejì ń wá òòṣà mi dà ọlọ́run mi dà níbo lẹ fọ ọlọ́run mi sí ń bolo wà ta ló gbé ọlọ́run mi kálukú fi ń ṣe yẹ̀yẹ́ kálukú ń fi ṣe yẹ̀yẹ́ ó ní tẹ́ ẹ̀ bá dá padà nǹkan ṣe o ó lérí nǹkan kan ṣe ọwọ́ àwa káàkiri mẹ́lẹ̀ àwọn kan sọ fún kí àbá ó má dàbí gbà kó òun la rí lérí àtàn ẹ wá wò ọmọ lérí àtàn òòṣà mi lórí àtàn inú bíi ara ta ń pé ẹni tí ń bá ká mọ́tọ́ dẹ́rú eléyìí wò ó tún gbé òòṣà wálé padà ó bomi sí ọwọ́ ẹ̀ fún ọ fọ́ ó fi tùràrí sí ó tún dùn rí padà ó gbé síbi tí mo gbé sí nítorí bẹ òòṣà pé kó má bínú àwọn ọmọdé yìí ní kíní kankan gbà tí ó tún di ijọ́ kejì àwọn ọmọ tún wá báwọn tún ṣe yọ òòṣà gbé wọ́n tún gbé òòṣà wọ́n tún lọ jù sí inú ẹrọ̀fọ̀ bàbá tún wá òòṣà nígbà tí wọ́n tún júwe fún pé inú ẹrọ̀fọ̀ ni olúwa yín wà fà wọ́n ti dojú olúwa yín bolẹ̀ ó tún lọ wo òòṣà ó tún bá ń bẹ̀ pé
táwọn wo ló ń ṣerú nǹkan báyìí ó wá lérí ọmọ tí ń bá ká mọ́ ọmọ tí ń bá ṣe kinní kan ó tún dẹ̀ kẹta wọ́n tún gbé òòṣà nǹkan kan ò tún ṣe ó wá délẹ̀ nígbà tó délẹ̀ kẹrin wọ́n lóun náà wá gbé ìdá ńláńlá ó wá gbé sí òòṣà lọ́wọ́ báyìí nígbà tó ti fọ̀ tán tó ti fi tùràrí sí ó gbé fòòṣà ó wá fohùn lẹ̀ fòòṣà wá ń bí wọn kàn lè máa gbé ẹ báyẹn kán máa lọ fojú rẹ gbolẹ̀ kí n máa lọ yọ nínú ẹrọ̀fọ̀ wọ́n lọ́lọ́run mi kẹ̀ wọ́n ló yẹ kó máa protect èmi sẹ́mi ló yẹ kí n máa protect wọ́n ìdàrí àwọn tán máa ń wá gbé ọ tán bá ti dé tì ń bá bá kọ́ ṣá wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ìtúsìn ọmọ ó tún dijọ́ tó tẹ̀lé bàbá tó wá òòṣà àti dà àtòòṣà wọn kò rí kan mọ́ nígbà tí ó tún padà rí wọ́n tún ti lọ gbé sí ilé ilẹ̀ tán máa gbé sí níbẹ̀ wá ni bàbá òun tí òun fẹ́ gba Islam eléyìí ò ní kò ní nǹkan kan tí ó ṣe fóun òun lòun protect rẹ̀ kò ní protection kan tí ó ṣe fóun bàbá náà gba Islam bí Islam ṣe bẹ̀rẹ̀ sí ní spread ní Madina nù wọ́n wá tẹ̀ láwọn àgbààgbà tó ti kọ́kọ́ gba Islam lákọ̀ọ́kọ́ S.A.W ibn Zurara àti àwọn Abul Haytham ibn Tayyihan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n tún tẹ̀lé wọn wá Madina Mecca láti Madina wọ́n wá Mecca wá tún bá Nabi sallallahu alayhi wa sallam láfààfin ní súnmọ́ta mi ń kọ́ bìlì ń sábọ́nà lọ́dún tó tẹ̀lé àwọn tó wá wọ́n ti di 70 wà náà yí fún kódà wọ́n lé ní 70 àwọn kan ní 73 àwọn kan ní 75 fábáyà òun yóò kò fóná wà náà yí fún fábáyà òun yóò kò fóná wọ́n á ṣe àdéhùn míì fànàbì yóò fóná wọ́n ṣe ní jẹ́jẹ́ akọba náà wọ́n ti ṣe òun ni bí atul akọba thalitha bí akọba ẹlẹ́kẹta ibi tá a ti mọ nímìnà ibi tí wọ́n ti mọ jùkúta lọ́kàngùn sí Maka yìí tó wà lókè lọ́hùn fẹ́ni tó bá ti lọ hajiri nímìnà níbẹ̀ ni wọ́n tún ṣe ìpàdé náà lóru Ànábì lọ sọ fún wọn pé òru ni ẹ jẹ́ àpàdé ẹnìkan ò gbọ́dọ̀ dúró dera wọn o torí bí ẹ bá ti ń dúró dera yín ara àmọ́kọ́ mọ̀ ẹ má furu ẹnìkankan lára ẹ má rọsẹ̀ kí kálukú lọ pàdé ńbẹ ní déédéé aago báyìí ẹ jẹ́ àpàdé ara wa ńbẹ déédéé àkókò báyìí Ànábì sallam ló kọ́kọ́ débẹ̀ gẹ́gẹ́ bí ẹni ọ̀rọ̀ kálá dáadáa ọ̀bùrùdù wọn bá ńbẹ ni Abasi àbúrò bàbẹ́ òun náà sì kejì rẹ̀ ńbẹ gbogbo àwọn tán wá láti Madina yẹn kálukú yọ wá gbogbo wọn sì tẹ̀ láwọn ọlọ́jà wọ́n jọ wá pẹ̀lú àwọn ẹlẹ́bọ ìlú wọn ni wọ́n yọ ọ̀sẹ̀ lára àwọn ẹlẹ́bọ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n wá bá Ànábì sallam ńbẹ àwọn ọmọ purpose míì tó gbé àwọn wá sí Mẹ́kà tó tayọ business nìkan níbẹ̀ ni wọ́n á wà láàrin òru ni wọ́n ti ṣe meeting Abasi ló dìde àbúrò Ànábì sallam ó ní ọmọ ẹ̀gbọ́n mi ọ̀rẹ́dì láti mọ bọ̀ wá sílùú yín t'Olúwa bá ti yọ̀ǹda fún àwọn mùsùlùmí wọ́n ti rẹ́dì àti mọ wá bọ̀ wá mọ ṣe hijira wá sílùú yín ṣe é protect wọn àdéhùn tè nínú ṣe é rí pé àdéhùn tán gbé tẹ́lẹ̀ àdéhùn àwọn obìnrin láládéhùn ẹ má ṣẹbọ ẹ má jalè ẹ má ṣàgbèrè ẹ má ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdéhùn tọ̀tẹ̀ yí yàtọ̀ àdéhùn tí gbogbo wọn bá Nábì gbé ní orí ẹ̀kẹta tí wọ́n wá òun làdéhùn wípé nǹkan kan ò ní ṣe ọ́ ní tí ó bá ṣe ọ́ kó ṣe wá tó bá ti wá sílùú wa nítorí wípé Mẹ́kà tó fẹ́ fi ilẹ̀ yìí ará Mẹ́kà ò ní wòran tá Nábì bá lọ o wọ́n fẹ́ pa á so tó bá mú un rí bí escape gbogbo ìlú tó bá wù kó lọ ó ṣeé ṣe kára Mẹ́kà ṣígun wá sílùú yẹn tó bá ṣígun wá ṣe ẹ̀ ní tarí ẹ̀ sí wọn kó yá mọ́ lọ rán ọ̀rọ̀ ara rẹ̀ ṣe ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ṣe ẹ̀ ní dalẹ̀ à ń bọ̀ wá sílùú yín tẹ́ ẹ bá lè gbádé ohun òtítọ́ pẹ̀lú wa kété tí Abasi sọ̀rọ̀ tá Nábì náà sọ̀rọ̀ ẹni wọ́n ní S.A.W ibn Zurara dìde àgbàlagbà ní nínú àwọn aṣáájú ní Madina òun ló bá dúdú àwọn yòókù rẹ̀ sọ̀rọ̀ pé ẹ̀yin èèyàn mi ẹjẹ́ aṣọ tí bá ń bẹnu wa ń bí o tá a bá ní purọ́ kò ní dáa ká purọ́ fẹ́ nìyí tá a bá nílé ràn án lọ́wọ́ tá a bá nílé ṣúgbà rẹ̀ kò ní dáa ká purọ́ fún ọ ní tí bá ń bẹnu kálukú ní kálukú ọ̀sọ́ ń bí a gbọ́dọ̀ kúrò ń bí kọ́rọ̀ ò ti yí padà mọ́ àdéhùn tá a bá ṣe ń bí kó máa jẹ́ bẹ́ẹ̀ lọ àgbàlagbà míì náà tún dìde náà tán wá láti Madina Bara ibn Ma'rur kálukú ń nawọ́ kálukú ń dìde kálukú ń sọ̀rọ̀ òun ní tóun fẹ́ sọ tóun ní pé kí lèrè wa tá a bá ṣe kinní yìí torí Lárúbáwá dìde ọ̀tẹ̀ sí wa wọ́n dìde ogun sí wa o ó ṣeé ṣe kán tiẹ̀ síndíkéètì kan parapọ̀ kan pawọ́pọ̀ kọ́mọ̀jà ara Mẹ́kà nìkan kára Mẹ́kà tún lọ wá àwọn ẹlòmíì sọ́pọ́ọ̀tì wọn láti jà wá lógun Mẹ̀dínà nítorí ìwọ Muhammadu nípa àgbà ọ́
tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún wa tẹ́mi wá ti torí ẹ̀ ta dẹ̀jẹ́ lẹ̀ tẹ́mi wá waste táwọn ìyàwó wa dẹrú táwọn ọmọ wa dọmọ ọlọ́mọ kí lè rí wa kí la fẹ́ mú mẹ́ kí ló fẹ́ promise wa ṣe mọ̀ pẹ́ lómi náà mọ̀ béèrè pé àfà ṣé tá a bá ń wá mọ́ṣáláṣí ṣe bùkátà wo bìyà ṣé mọ̀ lówó lọ́wọ́ ṣé rọmọ bí àti tó jẹ́ nǹkan bùkátà ayé òun tá a mọ̀ fi polówó ẹ̀sìn gbà mí pé tẹ́ bá sin lọ́wọ́n ọba ẹ̀rí bá ti ṣe ẹ̀rí mi anábì ò promise wọn láyé o anábì sọ òtítọ́ ọ̀rọ̀ fún wọn pé tẹ́ bá gbàṣẹ́ yẹ gbà nítorí ọlọ́run bẹ́ẹ̀ bá gbà mí àlìjẹ́nnà ni èrè yín àlìjẹ́nnà nìkan náà lè rí yín ní promise tí mo lè sọ pé ní garanti rẹ̀ wájú ọlọ́run tẹ́ bá ṣe kíní fún mi gbogbo wọn sì lọ tẹ́ àwọn lọ́rùn àwọn gbọ́ promise yẹn àwọn gbàgbọ́ àlìjẹ́nnà ni èrè àwọn ó tó àwọn bẹ́ẹ̀ Abul Haytham ibn Tayyihan nínú àwọn sàábì ànábì pàtàkì lọ́wà kọ́dà nígbà tá ànábì dé Mọ̀dínà tán kò fi lé rẹ̀ lẹ̀ yọ́ mọ̀ lọ lé rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yọ́ dáná fún ànábì àtàwọn sàábì rẹ̀ tán bá wọn jẹun ó ní tèmi fẹ́ sọ ní pé ṣe pé ẹ ní ṣe mítìnì kẹ́nìkan mọ́ ọ̀rọ̀ kan tí ó pa yín lẹ́rìn wa ní tèmi fẹ́ sọ ní pé ṣé tọ́lọ́run bá padà wá ṣàánú mẹ́sẹ̀jì rẹ̀ yìí àti iṣẹ́ tó gbé dání gẹ́gẹ́ bó ti ń sọ pé àánú Ọlọ́run ọba ó padà lé ọba táànú yẹn bá dé tí ìsìláàmù yìí rìn káàkiri ayé ṣé ò ní padà fi wálẹ̀ Mọ̀dínà kó ló máa lọ sí ìlú bàbá rẹ̀ Mọ́kà padà tí ìsìláàmù bá ti dé Mọ́kà ó wàá já wa sí kolobo kọ́hún ibẹ̀ ni wọ́n lá ànábì sára ohun ti rẹ́rìn tí gbogbo èèyàn rẹ́rìn ànábì wa ṣàdéhùn pé ọ̀dọ̀ yín náà ní mọ̀ wá bí wọ́n ṣe mítìnì òrùjọ́ náà nù nígbà tí wọ́n ti fẹ́nu kò ànábì ní ọ̀rọ̀ tá a sọ níbi ẹ méje kẹ́ni kankan gbọ́ o ẹ ṣe ní bòńkẹ́lẹ́ o kí kálukú ó sì yọ padà sí ààyè rẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kálukú padà sí ààyè rẹ̀ yukhfuna àfáà ní gbogbo wọn fara pamọ́ bay'atahum laylan bẹ́yà tán ṣe fún ànábì promises at agreement tán ní pẹ̀lú ànábì wà ni'mal bay'atu bẹ́yà yẹn dẹ̀ dáa pọ̀ jaza'u man baya fiha aljannatu jaza'u man baya fiha aljannatu ẹ̀san tí ń bẹ fáwọn tó ṣe bẹ́ẹ̀ ọjọ́ náà ẹ̀san tá nábì promise wọn ò ju pé aljannatu aljanna nìkan ni mo lè promise yín aljanna nìkan mo lè promise yín kódà àrínú àwọn sàhábé ànábì inú àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ àná nínú ará Madina wọ́n ní bẹ́ẹ̀ àyẹn dùn máwọn jogun Bádìrì táwọn padà lọ́jà lọ bẹ́ẹ̀ à ń pé à á protect rẹ̀ à á fẹ̀mí wa dì à á fọmọ wa dì à á fi dúkìá wa dì gbogbo tó bá ná wa láàfi dì láti lè jẹ́ òṣàṣeyọrí mi mẹ́sẹ̀jì ẹ̀yin náà ẹ wo nǹkan wọn bá nàbì gbé fa àwọn tán bá dé Mọ́kà fúnlẹ̀ mọ́ ará àjìnà ló wá ṣàánú ẹ̀ nígbà míì bọ́lọ̀ tí mo tó ẹ̀rọ ẹ̀dánù ará ilé ọmọ fúnná mọ́ wọn mọ́ dìtẹ̀rẹ̀ ará àjìnà ni ọmọ válù ẹ̀ kódà Ọlọ́run a máa tó kádà rẹ lómi níbàámu tóun náà mọ̀ pé àwọn ará tòsí ẹ̀ sábà help o pé ẹni tóun bá ṣe lóore àbárà tòsí wọn yìí sábà forí rántí o ẹnìkan tó wà ń jìnà kan tí ọmọ òun rí ni mọ́ sábà forí wà wọn Ọlọ́run a máa tó ọ̀rọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn tó ràn án lọ́wọ́ jù àwọn ará ta náà ni àwọn ará Madina náà fi ń pè wọ́n ní ansor làwọn olùrànwọ́ àwọn alárànṣe àwọn ni wọ́n ran Ànábì sallallahu alaihi wasallam wọ́n ràn ṣe níjọ́ náà ní Ànábì sallallahu alaihi wasallam wá yọ̀ǹda fún gbogbo àwọn ará Mẹ́kà tán jẹ́ mùsùlùmí tán gbé ní Mẹ́kà láti máa ṣe hijira àfáàní wa idh fashal islamu bil Madina hajara man yahfadhu fiha dina hajara man yahfadhu fiha dina nígbà tí ìsìláàmù dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní mọ́ múlẹ̀ tó sì spread dáadáa ní Madina hajara man yahfadhu fiha dina gbogbo ẹni tí ń bẹ ní Maka tó fẹ́ ṣẹ̀sìn ẹ̀ níbàámu tó fẹ́ ṣẹ̀sìn ẹ̀ lọ́nà tó dáa tí wọ́n dẹ̀ ń fúnlẹ̀ mọ́ wọn tán ni wọ́n lára ẹni tán lù ẹni tán pa ẹni tán febi pa ẹni tán dè mọ́lẹ̀ gbogbo kálukú wa bẹ̀rẹ̀ sí ní máa yọsẹ̀ Maka lẹ́yọyọ àwọn èèyàn ń yọ jáde láàrin òru lọ́pọ̀lọpọ̀ ń lọ àyàfà àwọn tó dá lójú tó ṣúọ̀ fún bí Umar ibn al-Khattab ọjọ́ tóun fẹ́ jáde ń tiẹ̀ òun èmi ò ní jáde lóru ọ bọ́ síta gbangba Kàábà ní báyìí tí ń pariwo ó ní gbogbo ẹni tó bá tó bẹ́ẹ̀ kó yọjú sí mi ẹni tó bá fẹ́ sọmọ ẹ̀dọ́mọ òrukàn
tó fẹ́ sọ àwọn ìyàwó rẹ̀ dopó ẹni tó bá dá lójú nígboro lẹ́yìn kó yọjú sí mi èmi Umaru ọmọ Khattab mọ́ ń lọ Mẹ́kà mọ́ ń lọ Mádínà wọ́n lẹ̀ ń lu gbogbo àwọn tó bá fẹ́ lọ wọ́n lẹ̀ ń gba proper ẹni tó bá tọ́ bẹ̀ kó wá kọjú mi ó jáde ẹnìkan ò lè jáde sí Mẹ́kà ńjọ́ náà ṣé ń jẹ́ tí ó sì gba ìsìláàmù náà àdúrà Nabi sallallahu alaihi wasallam náà ló gbà lé lérí Abu Jali Umaru ló kọ tiẹ̀ náà Amuru ló kọ tiẹ̀ Umaru ibn Khattab ń jẹ́ Umar Ànábì wá ṣàdúrà pé ìkànnù àwọn Umaru méjèèjì Amuru àti Umar ìkànnù wọn tó bá nífẹ̀ẹ́ sí jùlọ ó sì fi ìsìláàmù yìí ó sì fi ran ìsìláàmù lọ́wọ́ torí inú àwọn alágbára tó gbajúmọ̀ àtàwọn akin Mẹ́kà ni àwọn méjèèjì wà Umaru ibn Khattab lọ́lọ́run nífẹ̀ẹ́ sí gbàtà Ànábì ní èyí tó bá nífẹ̀ẹ́ sí Umaru ibn Khattab lọ́lọ́run nífẹ̀ẹ́ sí ńlọ́wọ́ mú tọ́lọ́run fi kó gba ìsìláàmù láìgbà tó ti gba ìsìláàmù ọ̀ràn ìsìláàmù lọ́wọ́ ó fi akin kún ó fi pé ẹ̀ lè láì múlẹ̀ lè mú lágbájá ilé ìfúnlẹ̀ mọ́ wa ó dùnyànjú bá gbára rẹ̀ ṣe mọ́ òun náà padà ṣe hijira ó kúrò ní Mẹ́kà ó lọ sí Mádínà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ àtàwọn ará ilé rẹ̀ wọ́n pọ̀ níjọ bẹ́ẹ̀ tí wọ́n ń jáde lọ Mádínà ti wá kún èrò ti pọ̀ ńbẹ̀ àwọn kan fẹ́ jáde tí ọ̀rọ̀ rùn Ummu Salama àti Abu Salama ta ní àwọn ti kọ́kọ́ wọ́n ti lọ sí Abasha tẹ́lẹ̀ wọ́n ti lọ sí Ethiopia ṣe hijira lọ́bẹ̀ wọ́n padà wálé Ummu Salama yìí náà lọ padà dìyàwó Ànábì ń gbé ọ̀yá o àwọn náà fẹ́ jáde ṣe hijira lọ Mádínà ṣe mọ̀ pé aláwọ̀ wa ká ṣẹ̀sìn ní Mẹ́kà ẹ̀sìn tó wùn wá látọkàn ṣàtì ẹ̀yọ̀ǹda fún wa ká máa lọ síbi tí ọ̀rọ̀ wa lọ́rùn èwo ni mọ́tò lọ ǹjẹ́ ká jókòó Mẹ́kà là ń dòrú mú yín ká tún máa lọ ká fìlú lẹ̀ fún yín ẹ̀tún ní a máa lọ so ara Mẹ́kà dùn gbádùn ara wọn Ummu Salama tàbí Salama wọ́n á decide láti máa jáde lọ wọ́n sì kó àwọn ọmọ dání lára Mẹ́kà bá yarí àwọn ẹbí Ummu Salama wọ́n yarí wọ́n lábù Salama ó lè mú ọmọ wa lọ àwọn ọmọ tó bí fún ọtọ́ dàgbà àyọ̀ǹda wọn ọmọ wa yìí ò lè mú lọ wọ́n gba ọmọ ẹlẹ̀ ọmọ kékeré sì ń bẹ lọ́wọ́ Ummu Salama ńjọ́ náà wọ́n lọ tí Ummu Salama mọ́nú yàrá kan àtọmọ àwọn ìdílé ọkọ náà bá tún yarí ìyẹn ìdílé Abu Salama pé àwa la lọ́mọ tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹlẹ́bọ làwọn tó ń bára wọn jà yìí o àwa la lọ́mọ tí ń bẹ lọ́wọ́ ọmọbìnrin tẹ́ dìmọ́lẹ̀ yìí ṣe bọ́mọ tiwa ló bí fún ọkọ rẹ̀ ti lọ Mádínà ẹ bá wa gbọ́mọ àwa la lọ́mọ wọ́n gba ọmọ wà lọ́dọ̀ àwọn ẹbí ọkọ Ummu Salama wà lọ́dọ̀ àwọn ẹbí ìyàwó àwọn ẹbí tiẹ̀ Abu Salama ti lọ Mádínà pẹ̀lú àwọn ọmọ tó kù wọ́n wá pín wọn kélekèle wọ́n ní wọ́n dé mọ́lẹ̀ fún bíi díndín ọdún kan bẹ́ẹ̀ tí wọ́n jọ jáde kó tó wá di pé àwọn kan wà nù ṣe pé kílẹ̀ kan wá tiẹ̀ ń hàn lè mọ̀ sí ọmọ rẹ̀ wà lọ́tọ̀ òun wà lọ́tọ̀ ẹjọ́ bá fẹ́ máa lọ ẹjọ́ máa lọ bí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ń dà náà nù tí wọ́n hàn wọ́n lè mọ̀ Ayyash ibn Abi Rabi'a wọ́n dé mọ́lẹ̀ àti Hisham ibn al-As wọ́n dé wọn mọ́nú yàrá tí wọ́n ju wọn jáde títí Ànábì ti dé Mádínà tán tiẹ̀ sallallahu alaihi wasallam ní bẹ́lọ̀ ní ṣàdúà lérí ìran lára Ànábì tí wọ́n ṣàdúà fáwọn wọ̀nyí pé Ọlọ́run gbogbo àwọn mustada'afina tó kù ní Mẹ́kà Ọlọ́run bá mi ràn wọ́n ṣe ó ṣe jọ́ka Ànábì sallallahu alaihi wasallam níta ló lè lọ́ọ́ bá ń tú wọn lẹ̀ ìyẹn àwọn méjèèjì ọkùnrin kan Walid ibn al-Walid wọ́n lọ sọ fún Ànábì pé jẹ́ ń lọ ó sì yọ́wọ́ Mẹ́kà láàrin òru ó yọ́wọ́ nú ilé yẹn operation òun ló tú wọn lẹ̀ táwọn méjèèjì yìí fi rí bí escape tán fi jáde ní Mẹ́kà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìṣòro táwọn mùsùlùmí kan Suhaib ibn Sinan níjọ́ tó wọ́n jáde ń tiẹ̀ ilé rẹ̀ wọ́n gbà lọ́wọ́ ẹ̀ àti gbogbo dúkìá rẹ̀ pátápátá tó bá mọ̀ pé ó fẹ́ fi Mẹ́kà lẹ̀ o gbogbo léèrè àti dúkìá rẹ̀ pátápátá gbogbo dúkìá owó kò tiẹ̀ nílé owó ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ọ̀tọ̀ làwọn tán gbalé lọ́wọ́ wọn àwọn Banu Jahsh àwọn ni wọ́n gba gbogbo property ilé wọn Abu Sufyanu ta lé wọn ilé property wọn wọ́n á da dúdú ẹlẹ́ wọn lọ sí Mẹ́kà wọ́n lọ sí Mádínà nílé ìlú tí wọ́n ti ní ilé nígbà táwọn wí wọn kì í rẹ́ǹtì ilé kò sínú àṣà wọn ní Mẹ́kà ń pa àmọ́ rẹ́ǹtì ilé àbí Mádínà ọ̀làjú à ń rẹ́ǹtì ilé nínú kọ́ ní ti àbí kọ́ ọmọ gbélé bàbá rẹ̀ wọ́n á dé Mádínà kò sílé tí wọ́n rẹ́ǹtì ẹni tó nílé ní Mẹ́kà tó lọ́nà wọ́n dẹni tí ó mọ̀ wàwọ̀sùn tán bá dé Mádínà
ẹni tó lówó lọ́wọ́ dẹni tí ó mọ̀ tọrọ jẹ tán bá débẹ̀ wọ́n mọ̀ pé báwọn ó ṣe dì nìyẹn táwọn bá débẹ̀ ó sì tẹ́ wọn lọ́rùn láti lọ. ṣẹ́mọ kọ́ tẹ́ olówó lọ́rùn láti di tálíkà, kọ́ tẹ́ ẹni tí ń rí jẹ lọ́rùn láti di aláìrí jẹ, kọ́ tẹ́ lọ́rùn láti padà sẹ́sẹ̀ àárọ̀ rẹ̀. Ìyìn tí wọ́n sacrifice fún Islam kì í ṣe díẹ̀. ṣé ẹ mọ̀ pé mẹ́sẹ̀jì yẹn kọjá pé wọ́n kàn ń jẹ fún wa, wọ́n ń ṣe wáàsí fún wa, ń wọnú etí ọ̀tún ń jáde nítòsí. Ó dá wọn lójú. Gbogbo promises Ànábì sallallahu alaihi wasallam pé àlìjẹ́nà kan bẹ yẹn àfi bí ìgbà kan fẹ̀yìn júri ó ṣùọ̀ fún wọn náà fi lè sacrifice gbogbo nǹkan ní. Ẹlòmíì pàdánù ọmọ torí ọmọ rẹ̀ ò tí ì fẹ́ bọ́ọ̀lẹ̀, òun ti fẹ́ bọ́ọ̀lẹ̀ ń tiẹ̀. Ọmọ rẹ̀ rẹ́dì láti ṣẹ́kù Mọ́kà, òun lọ Mádínà. ṣé ẹ kí ẹbí ti fọ́? Ọ̀rẹ́dì láti dàyàwó lẹ̀, ọ̀rẹ́dì anything. Nítorí nǹkan sáfẹ́ lọ ṣẹ̀sìn yẹn bó ti tọ́ àti bó ti yẹ ní Mádínà. Ní táwọn sàábé dá lẹ́nu ní òfin tọ́ka mọ́ wá láì fi àwọn sàábé Ànábì torí tí wọ́n ṣe fún Ọlọ́run ọba Olúwa tó ṣẹ̀dá wọn gan appreciate wọn púpọ̀. Wọ́n lè láṣìṣe, wọ́n lè padà ṣàṣìṣe gẹ́gẹ́ bí ènìyàn lẹ́yìn ìgbà náà. Àmọ́ tòun ti bẹ́ẹ̀ tẹ́ni tó ṣe dáadáa bá ṣàṣìṣe tọ́lọ́ bá ní mo ti yọ́nú sí, mo ti tẹ́wọ́ gbaṣẹ́ rẹ̀ ṣẹ́yìn kí yóò tún fẹsẹ̀ kọ́ látara rẹ̀ wájú Ọlọ́run. Wọ́n gba ilé lọ́wọ́ àwọn Bani Jahsh torí àwọn tí wọ́n tẹbítẹbí ni wọ́n lọ, ọ̀pọ̀lọpọ̀ wọn ti gba Islam, so gbogbo wọn tán lé ni. Ara wọn ni Zainabu bintu Jahsh tó padà di ìyàwó Ànábì sallallahu alaihi wasallam. Property wọn odindi family house wọn, Abu Sufyan ọ̀daràn ńláńlá nígbà náà, òun náà padà gba Islam. Òun ló bí Muawiya, òun lọ́lọ́ gbélé wọn ta, olùlé wọn gbàǹjo ni, ó sì náwó lé wọn jẹ. Gbogbo kíní yìí ló padà bí ogun, ló padà bí jihad. Níjọ́ táwọn mùsùlùmí ó fẹ́ jà gan, Ọlọ́run rán wọn létí pé ṣé ti gbàgbé ni àkọ́dù ukhrijtum min diyarikum wa abna'ikum. Wọ́n lé yín lé wọ́n dá ní ẹ̀yàn àtàwọn ọmọ yín rú. Gbogbo property yín wọ́n gbẹ́sẹ̀ lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́nà tí wọ́n gbà ṣe hijira kúrò ní Mákà. Ó wá kú ká Ànábì sallallahu alaihi wasallam náà wá jáde fún rẹ̀. Gbogbo àwọn mùsùlùmí ti ń jáde. Àwọn kèfèrí Mákà ti wá wò pé Muhammad náà máa lọ láìpẹ́ yìí, ẹ má jẹ́ ó escape mọ́ wa lọ́wọ́ o, kí ni ká ṣe? Wọ́n á pe ìpàdé ńláńlá sí ilé kan tán tí mọ̀ ń ṣèpàdé torí wọ́n ní ilé ìgbìmọ̀ aṣòfin Darun Nadwa ni wọ́n ń pè bẹ́ẹ̀. Qusay ibn Kilab, bàbá wọn àgbà lọ́hùn, òun ló fi lé yẹn lọ́lẹ̀. Ó dá Darun Nadwa lẹ̀, ó dá Sukiya lẹ̀, ó dá Rifada lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibẹ̀ ni wọ́n ti máa kó jọ ṣe gbogbo àwọn àdéhùn tó bá le. Àbá fẹ́ so igi nígbà míì, àbá fẹ́ dájọ́ ẹbí ìdílé ńláńlá kan àti ìdílé ńláńlá kan ń jà, wọ́n fẹ́ ṣèdájọ́. Darun Nadwa yìí ni wọ́n ti máa ń pe ìpàdé ńláńlá táwọn àgbààgbà máa ń wà. Òun ló dàbí pálámẹ́ǹtì wọn gbà náà. Gbogbo wọn wá pàdé ní Darun Nadwa, wọ́n ṣe ìpàdé lérí pé Muhammad òun náà ti máa palẹ̀ máa ti jáde. Gbogbo àyàn Ọlọ́run ti yọ̀ǹda fún Ànábì Muhammad láti jáde sallallahu alaihi wasallam. Kò tí ì sí yọ̀ǹda, kò sì ní ṣe nǹkan láì rí yọ̀ǹda Ọlọ́run. Jẹ́ pé wọ́n ti pave ọ̀nà fún ní Mádínà. Àdúrà tí ń ṣe ta nọ́lọ́run ní kọ́ máa ṣe pé adkhilni mudkhala sidqin, ibi tó dáa jù ní ó jẹ́ ń wọ̀. Wa kharijni mukhraja sidqin, àsìkò tó dáa jù, ìjáde tó dáa jù ní ó jẹ́ ń jáde. Ìyẹn ni pé ibi tí màá dé sí tẹ́lẹ̀ ẹ̀bẹ̀dẹ̀ mi, ibi tí mo fẹ́ fi ilẹ̀ yìí náà jẹ́ ibi jáde ìrọ̀rùn bẹ̀. Waj'al li min ladunka sultanan nasira. Ànábì ń retí yọ̀ǹda Ọlọ́run ọba pé ó ti yá, èní ló gbéra, kò tí ì sí yọ̀ǹda. Abubakar wá bá Ànábì sallallahu alaihi wasallam pé èmi ti fẹ́ máa lọ. Abubakar ó wá bá Ànábì ń gbà yọ̀ǹda pé mo fẹ́ máa lọ Mádínà, kálukú ti ń yọsẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ànábì ní ó ṣe dúró, bóyá Ọlọ́run lè ní kó lẹ́ni tí ó sì kejì rẹ̀, ó dà pè fún. Kí bóyá Ọlọ́run lè ní kó lẹ́nìkan tí ó sì kejì rẹ̀ tí ò ní jẹ́wọ́ nìkan. Wọ́n ní ó ti yá Abubakar náà pé ó dà pé níta Ànábì ń sọ ni pé òun àtànábì ọjọ́ rìn. Ó sì lọ ra ràkúnmí méjì kalẹ̀. Ràkúnmí méjì ó ti lọ wá owó rà kalẹ̀. Pé nígbà tán bá lọ yá o, kò ní jẹ́ sí pé kò sí nǹkan ọ̀gùn táwọn ogun. Ará Mákà wá ṣe meeting, wọ́n kó jọ sí Darun Nadwa. Kí ni ká ṣe? Ìmọ̀ràn tí wọ́n kọ́ táwọn kan kọ́ mú wá ní pé ẹ jáde Muhammad mọ́lẹ̀ bá ti ń di àwọn sàábé yòókù, àwọn fọ́lúwà rẹ̀ mọ́lẹ̀ òun tàjí wọ́n lọ. Ẹ jáde òun náà mọ́lẹ̀ kára lókun. Torí tó bẹ́ẹ̀ lè lọ mọ́ wa lọ́wọ́. Tó bá di pé ẹ̀sìn tí ń ṣe yẹn agbẹ́ pé wọ́n náà ti ń gba ẹ̀sìn yẹn ní Mádínà. Ara Yẹ́síríbà ti ń gbà, Yẹ́síríbà ló kọ́ tó máa ń pe Mádínà nígbà náà, Ànábì ló sọ ní Mádínà. Ara Yẹ́síríbà ti ń gba ẹ̀sìn yìí, wọ́n ti ń gbà tán bá padà gbà tí Muhammad ṣe mọ̀ pẹ́nu rẹ̀ dùn.
gbogbo ẹni báyìí sí gbọ́rọ̀ rẹ̀ máa ṣe tiẹ̀ tèrò bá padà gba ẹ̀sìn yìí mọ́ lọ́wọ́ wọ́n padà jà wá lógun Mẹ́kà yìí tí wọ́n padà wá fi mú wa dánrin ẹ má jẹ́ ọ lọ o ẹ jáde mọ́lẹ̀. wọ́n ní bàbá kan àtẹ́ǹdì ìpàdé yẹn ó jẹ́ àjòjì kan tí wọ́n mọ̀ bó ṣe jẹ́ ó sì pa kájà ó jòkó níbì kan báyìí àwọn kan ní Ṣẹ̀tánì lọ́gbàwò ẹ̀wọ̀ wá òun ní fún wọn mọ̀ràn ní pé ìmọ̀ràn kọ́ nìyí tẹ́ mú wa ọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀ ńbẹ̀ ẹ dè ta ni mọ́lẹ̀ tẹ́ ẹ bá dè mọ́lẹ̀ ẹ mọ iye àwọn tó ti tẹ fọ́lọ́wà rẹ̀ ní Mọ̀dínà ní Yẹsíríbà tán bá ya bò yín látọ̀ kò sọ̀rọ̀ ńbẹ̀ ẹ wí mi ẹnìkan bá ní ṣé bọ́ fẹ́ máa lọ ni ẹjẹ́ ọ máa lọ ẹjẹ́ á lè lù pátápátá gan kó tó máa lọ ká lè pátápátá kọ́ mọ́ ṣẹ́kù mọ́ yọ́ mọ̀ jẹ́ sí pé a mọ̀ rí bí ṣe fàárí pé àwa la lé kì í ṣe pé ó fi wálé àwa la lé jáde tó bá ṣẹlẹ̀ pé ẹ̀sìn rẹ̀ yẹn padà wá lágbára agbára wo ló fẹ́ ní tí ó wà outpower gbogbo àwọn ará Mẹ́kà ń bí ó sì lágbára náà bọ́ bá parẹ́ ẹ̀wọ̀n ajá pé ń tà ń fẹ́ náà lọ padà ṣẹlẹ̀ sí ìhùn ẹ̀ ṣe já jùlẹ̀ kọ́ mọ́ lọ. báwọn tí bàbá yẹn tún ní ẹ má bínú kọ̀ sọ̀rọ̀ ń bí ń tẹ́ sọ yẹn tẹ́ bá jùlẹ̀ tó bá lọ mú agbára ńláńlá wá agbára yín ò ní ká o ẹni tí ó àmúmọ̀ràn sí kẹta wá ní Abu Jahal òun ní ntẹ́mi fẹ́ sọ rí tẹ́ bá ní lẹ́nu mìíràn ẹ jẹ́ àṣà gbogbo àwọn ọ̀dọ́ tí ń bẹ nídìílé kọ̀ọ̀kan ní Mẹ́kà bí ọ̀dọ́ tó bá ní láárí jù nínú ìdílé kọ̀ọ̀kan tírú rẹ̀ ò ní kú kẹ́bí ìhun mójú kúrò lásán bẹ́ẹ̀ wọn nífẹ̀ẹ́ kírú rẹ̀ ó kú àwọn amẹ́bí ọ̀dọ́ tó níyì inú ẹbí kọ̀ọ̀kan ẹ jẹ́ àṣà àwọn jọ káàkiri bẹ́ẹ̀ ká gbé ìdàlé gbogbo wọn lọ́wọ́ àwọn ni wọ́n jọ lọ ṣọpẹ́rẹ́ṣàn òru kan náà lásìkò kan náà láti pa Muhammadu sallallahu alayhi wa sallam wọn àti ẹ̀ ti pé Muhammadu máa ń dodo ìgbà táwọn wí mudhammamu náà máa pè opposite Muhammad ìtumọ̀ Muhammadu ni ẹni ẹ̀yìn ẹni tá a máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa ní ti ń jẹ́ Muhammadu nù ẹni ẹ̀yìn àbí ẹni ìyìn ìtumọ̀ mudhammamu ńlá lábùkù wọn á ti wá yí orúkọ rẹ̀ padà sí opposite ń gbèrò ìgbà táwọn wíyẹn ẹ má jẹ́ ọ lọ ẹjẹ́ apá ni Abu Jahal ló mú mọ̀ràn wá kó sì má jẹ́ nìkan ní ọ̀pá torí tó bá jẹ́ nìkan ní ọ̀pá wọn ó pò ń tọ̀ wọn di òfin wa ń lu inú àmọ́ tá a bá mú nínú ẹbí kọ̀ọ̀kan ọmọ tó ní láárí tẹ́bíhùn náà ní wò ń ràn kírú rẹ̀ ó kú ẹ wá jẹ́ àṣà káàkiri bẹ́ẹ̀ kí gbogbo wọn pa ìdá ẹnìkan ò gbọ́dọ̀ dún Muhammad jọ ẹnìkan lọ kí gbogbo wọn jọ la ìdá yẹn mọ́ lérí lẹ́ẹ̀kan náà kẹ́jẹ́ rẹ̀ fọ́n ká láàrin gbogbo ẹbí tí ń bẹ ní Mẹ́kà ń bí kájà pé gbogbo alájọ lẹ́jẹ̀ rẹ̀ lọ́rùn kò yóò ṣòro fẹ́ bí Muhammadu láti já gbogbo wa lógun so wọn ní lọ́pṣàn kankan ju kí wọ́n gba owó tanràn lọ blood money èlò wa blood money tí gbogbo owó dájú ọ táàfì san owó tanràn wọn ní bàbá tí ń bá wọn dá sí yẹn ní bàbá yẹn ní ọ̀rọ̀ lélẹ̀ ìsọ yìí o ibi ìtọ́sọ yìí lọ́rọ̀ ìtọ́sọ yìí ni kẹ́ ẹ ṣe gbogbo wọn bá fẹnu kò kí n táwọn ó ṣe náà nù ìgbà wo làwọn àṣe kìí pẹ́ o kò tún gbọdọ̀ pẹ́ mọ́ nítorí àmọ́gbà tó fẹ́ jáde alẹ́ yìí náà ni ẹ sọ fún gbogbo àwọn ọmọ ọ̀dọ́ náà ẹ ránṣẹ́ pé láblájá tàmọ̀dò pé alẹ́ yìí náà ni wọ́n lọ ṣọpírẹ́ṣàn Jìbìrìlù dé lẹ́ẹ̀kan náà wá sọ fún ànábì pé alẹ́ yìí ló jáde nínú ìlú yìí lẹ́ẹ̀kan alẹ́ yìí ló jáde kò gbọdọ̀ kọjá alẹ́ yìí gbogbo bẹ́ẹ̀ bá ti ṣe tọ́ba yìí sì wọlé kò gbọdọ̀ jẹ́wọ́ ló sùn lérí bẹ́ẹ̀dì sọ fún Àlì eri bẹ́ẹ̀dì rẹ tó mọ́ sùn Àlì ni kó sùn bẹ́ẹ̀ aṣọ bóra rẹ tó mọ́ fi bóra dàbò Àlì òun ni kó wà ń bẹ́ẹ̀ wọ́ jáde kọ́ ọmọ lọ torí ní déédéé àkókò báyìí wọ́n ń palẹ̀ mọ́ láti wá ṣe aburú fún ọ láti wá pa ọ́ ànábì náà ti mọ̀ sallallahu alaihi wasallam pé wọ́n ń palẹ̀ mọ́ wọ́n ń bọ̀ wá ìgbà tí wọ́n dé ibi tán láwọn ti fẹ́ pàdé láwọn ọ̀dọ́ wọ̀nyí tí wọ́n ti fẹ́ pàdé ara wọn tẹ́ńdéte àyàtọ̀ sọ̀kalẹ̀ fún ànábì ní pé wa idh yamkuru bika alladhina kafaru liyukhrijuka liyuthbituka aw yukhrijuka wa yamkuruna wa yamkuru Allahu wallahu khairul makirin. Rántí nígbà tí wọ́n dètè tán ṣe mítìnì tí wọ́n forí korí tán fẹnu kẹnu tí gbogbo wọn ṣe ní bòńkẹ́lẹ́ tán ṣe láṣìírí pé alẹ́ yìí lálọ́ yanjú ẹ̀ àdìlítì ẹ̀ lálẹ́ yìí wọ́n ń ṣètè wọ́n ń pètè wọ́n ń pèrò á lè jáde ní
ṣé ká lè jáde ní àbí ká pa ìwọ ni ká ṣe ń bẹ̀ liyuthbituka aw yukhrijuka wa yamkuruna wa yamkurullah báwọn ṣe ń dọ́gbọ́n nísàlẹ̀ lọ́lọ́run dọ́gbọ́n ní sánmọ̀ wọ́n ń dọ́ ọgbọ́n wọn nísàlẹ̀ ọlọ́run náà ń pète pèrò ní sánmọ̀ ọlọ́run náà ń palẹ̀mọ́ fún wọn wallahu khairul makirin ìpalẹ̀mọ́ ọlọ́run ju ti gbogbo wọn lọ. Ànábì sallallahu alaihi wasallam ti mọ̀ pé wọ́n ń bọ̀ wá kó tó dásìkò tí wọ́n dé ibi tí wọ́n ti fẹ́ pàdé pé ẹja kọ́kọ́ pàdé lábẹ́ kínní náà ń bẹ̀ lágbà wọlé. Ànábì sallallahu alaihi wasallam jáde sí wọn nígbà tó ti ní kí Ali ó sùn níbẹ̀ ọṣẹ Ali kò ó sì bá Ali sọ̀rọ̀ ń pé tí n bá lọ tán àwọn tí wọ́n tọ́jú nǹkan sí mi lọ́wọ́ ìyá alágbájá tí ń gbé ní ọ̀nà ibi kíní bẹ̀ wọ́n tọ́jú owó báyìí sí mi lọ́wọ́ owó ẹ̀ ní wò nílé tẹ̀lé mi àtàbúbákìr èmi àtàbúbákìr ọmọ ẹ̀ lọ ìwọ dúró kó san gbèsè àwọn gbèsè fún wọn ẹni báyìí tọ́jú aṣọ sí mi lọ́wọ́ ẹni báyìí tọ́jú kíní báyìí sí mi lọ́wọ́ yìí mọ́ tí ń bẹ́ẹ̀ nǹkan báyìí lẹni báyìí tọ́jú sí mi lọ́wọ́ dá nǹkan ní nǹkan padà fún kálukú Allahu akbar ṣe é mọ̀ pé irú àsìkò ó yẹ ká nẹ́bẹ̀ pé báríkà o èló ló wà ń bi oye pọ́ọ̀sì tí ìyá aládájá gbé wà hàn bọ́ọ̀sì ìyá aládájá kí ló wà ń bẹ̀ dá dúgbò ẹ̀ papọ̀ kí n máa kó o lọ ṣebí wọ́n kúkú lé ń lù ní ìlú bàbẹ́ ẹ̀ ọ̀pá dúkìá tì ọ̀pá létí ọ̀pọ̀ nà tì nítorí náà bá rí jágbà lọ́wọ́ wọn ó yẹ kó rò pé ẹ̀hẹ́ tèmi leléyìí ogún tèmi leléyìí lára wọn Ànábì ò ronú bẹ́ẹ̀ o ẹ̀rí tá a bá wà ní òṣòro àmọ́ justify gbogbo ìranù tá a bá fẹ́ ṣe àwọn ọmọ tó ń ṣe yahoo yìí wọ́n ń bá ayé jẹ́ ẹ̀ mọ́ bu wọn ìjọba ní òfin wọn ń ṣe ń gbọ́rọ̀ àwọn ìjọba ní òfin wọn ń ṣe àwọn tó máa wí ìjọba ní òfin wọn ń ṣe òǹgẹ̀ wọn bá ayé jẹ́ jù ẹ̀yin lẹ wo ran títí fá tẹ gbà tẹ aláwọ̀ wọn tẹ tolerate wọn débi tí wọ́n tún wá ń dá association àwọn ìyá àwọn ọmọ yahoo kalẹ̀ àwọn ọmọ ìyá àwọn yahoo ti wá lẹ́gbẹ́ nísì tí wọ́n ń ṣe látara pé ká rí ìbàjẹ́ ká má lè sọ fún pé ìbàjẹ́ leléyìí ìranù leléyìí nígbà tá a di pé wọ́n wá kálukú tí nísìn tí kálukú wọ́n fi kálukú ṣòwò wọ́n kidnap ọmọ kálukú sórí kálukú ọmọ á pé nísìn ta ló sèfù mọ́ Ànábì sallallahu alaihi wasallam wà nù ìṣòro wo ló kàn wọ́n yahoo tó tó ìtàn describe yìí nísìn ebi wo ló pa á nínú ayé rẹ̀ tó tó ìtàn ṣàlàyé yìí tó a jẹ́ pé àsìkò yẹn Ànábì ò tún ronú bóun ó ṣe máa dáràn kò ronú bóun ó ṣe máa jẹ owó olówó kan máa lu jìbìtì kan àbí máa wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí kan fi ṣayé Ànábì sallallahu alaihi wasallam dá lè dúró pé dá owó olówó padà fún wọn dá dúkìá padà fún wọn ìyìn ní tòótọ́ àmúlùwọ̀ mímọ̀ bàṣírí mi Ànábì fi jáde lálẹ́ nígbà tó jáde síbi tí àwọn kèfèrí wà nígbà tó lọ́n tún fẹ́ fà àwọn kèfèrí ṣe yẹ̀yẹ́ àwọn ọ̀dọ́ wọ̀nyẹn tí wọ́n pàdé ibi tí wọ́n láwọn ti pàdé tán retí ara wọn ń bẹ̀ àsìkò tí ì tó Ànábì jáde sí wọn ará Ànábì sallallahu alaihi wasallam akọ wípé kó máa ka súrátù Yasin pé Yasin wal Qur'an al-Hakim innaka laminal mursalin ala siratin mustaqim tanzil al-aziz ar-rahim litunzira qawman ma unzira abahum fahum ghafiluna inka débi fáàkì ṣe náà wọn la yabsirun abò wọn lójú wọn ní rìnà abò wọn lójú wọn ní rìnà abò wọn lójú wọn ní rìnà ó tún wá lọ bí wọ́n wà láàrin wọn gẹ́gẹ́ ó tún wá bu yẹ̀pẹ̀ lẹ́yìn tí wọ́n ń bù sí wọn lérí yín tún bu yẹ̀pẹ̀ sí wọn lérí wọ́n ríran wọn ti sùn lọ ó kúrò ńbẹ̀ nígbà tó lọ tán tí ò sórí pa rẹ̀ mọ́ tó kúrò ńbẹ̀ tó kúrò ní gbogbo agbègbè wọn nílẹ̀ nìkan kọjá ní àkílẹ̀ yìí ń ṣe ń bí wọn ní à ń dòde Muhammadu ni òun là ń sọ Muhammadu tó ti gba bí kọjá nísìnyí òun ló bu yẹ̀pẹ̀ sí gbogbo yín lérí ẹ wá gbárí yín kálukú sí ìwérí rẹ̀ ń bá yẹ̀pẹ̀ ńbẹ̀ Ànábì kọjá lọ wọ́n tún jiyàn òun nínú lẹ́yìn òun ní lọ́lọ́kan ìbora rẹ̀ náà nìyẹn à ń sọ ni ẹ̀ ń sọ ta ni ẹni tó ti kọjá ǹsìn tó wọ́n sì wọlé tòótọ́ gbà wọ́n wọlé tó ń jẹ ẹni tó sùn Ali ni wọ́n bá ń bẹ̀ ìwọ ló sún rí ibi yẹn ní mímọ ìmọ̀ wà ń bì Muhammadu dànù kò sí ń bì sallallahu alayhi wa sallam Ànábì ṣe bí Ànábì escape mọ́ lọ́wọ́ jáde Ọlọ́run yọ ọ́ lọ́wọ́ wọn Ànábì wá jáde ó dilé Abubakar ó ti yá o Abubakar ti tọ́jú rànkúnmí méjì kalẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ pé ń tá gbé jáde ni Ànábì ní rárá níbo ló ti rí rànkúnmí méjèèjì ó ní mo rà á kalẹ̀ náà ní Ànábì ní rárá ń sanwó ẹ̀ Ànábì sanwó rànkúnmí yẹn ìlàkàyè ti ń bẹ́ẹ̀ nù Ànábì sanwó rànkúnmí yẹn ń pe kèé tú sọ̀fẹ́ lò wọ́n gbà Ànábì ò gbójúlé ogún ológun nìtumọ̀ ẹ̀ kò gbójúlé nǹkan ní nǹkan Abubakar sàbí Ànábì òtítọ́ ni mùsùlùmí ni aláàlẹ́ Ànábì ní kó gba nǹkan lọ́wọ́ ẹ̀ Ànábì náà rárá bithaman máa sanwó ẹ̀ mo tún gbọdọ̀ sanwó ẹ̀ kó lè jẹ́ sí pé ìrìn àjò tó fẹ́ ṣe yẹn ìrìn àjò nítorí tọlọ́run nìkan
ìrìn àjò dodo tí n bá kó ń bẹ̀ kó lè jẹ́ pé nítorí Ọlọ́run nìkan mo fi ṣe, mi rí benefit kankan ń bẹ̀, mi rèrè kankan ń bẹ̀. ẹni tọ́lọ́run bá ṣàánú rẹ̀ láti kọ́ ọmọ kéwú, láti ṣe ìmáàmù àbí láti máa ṣe wáàsí, tó dẹ̀ mọ̀ pé onísọ̀sọ̀fin kan míì tó yàtọ̀ sí kó tún máa fìyẹn méèkì owó, kí ló tó tún fẹ́ gbówó lé, kí ló tún fẹ́ fi máa fìyẹn méèkì owó sí pé kí n tún máa ríbi jẹ́ ń bẹ̀. Kò sí ń tọ́ dáa tó kó o ṣe nǹkan nítorí tọ́lọ́run kọ́ mọ̀ láníyàn mí nù, pé nítorí tọ́lọ́run nìkan, kò ní nítorí míì nínú. Ọlọ́run kúkú bù ọ́ láṣìírí oníṣẹ́ ìjọba kan tó ń ṣe, onísọ̀sọ̀fin kan míì tó ti ń rówó, ìmáàmù tán ni ọmọ ṣe mọ́ṣáláṣí yẹn, kódà wọn bá fẹ́ máa dá sálárì jọ, kò sáburú ń bi káwọn rò pé káwọn dá sálárì, kò wá sáburú ń bi kí wọn náà rò pé ẹ̀ sì dákun ẹ máa lọ fún ìmáàmù mọ́ṣáláṣí tọ̀hún yẹn, òun ò láwọn tí ń fún ní sálárì, èmi ti níṣẹ́ mi lọ́wọ́ tí ń ṣe, yìí sì ń rí reasonable salary gbà ń bẹ̀. Yóò lè jẹ́ sí pé iṣẹ́ yẹn tọ́lọ́wọ́n ọba yìí sọ tẹni tí ìgbà bá ká mọ́ o, tí ìgbà bá ká yàn mọ́ tọ́nà dí mọ́ yàn, o lè gbowó aláàlì ni kí o gbowó ń di àǹkọ́ mọ́ kí o kò ṣe wá sí kan dáwó jọ fún ọkọ ọgbà, èmi ò rí in tó burú ń bẹ̀, wallahu alam. Àmọ́ tó bá ṣẹlẹ̀ pé Ọlọ́run ti yú ọlọ́nà míì, kò sí in tó dáa tó kó o ṣe nítorí tọ́lọ́run nìkan. Ànábì sọ fún Abubakar pé náà sọyé tó jẹ́ fún mi màá sanwó ẹ̀. Ànábì san price rànkúnmí yẹn. Wọ́n tí wàá lè gbé rànkúnmí jáde, sáwọn tán fẹ́ yọ jáde, wọ́n ní láti fẹsẹ̀ jáde lóru, wọ́n sá jáde kí ilé ó tó mọ́, wọ́n jáde nílùú, wọ́n á sọ fún Asma ọmọ Abubakar, Abdullahi ọmọ Abubakar àtọmọ ọ̀dọ̀ Abubakar kan tán pè ní, a ti sọ̀rọ̀ ẹ̀ ṣáájú pé náà tó ọkọ̀ gba Islam, Amir ibn Fuhaira. Àmẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n bá sọ̀rọ̀ pé wá Amir lọ́ọ́ bá arákùnrin kan sọ̀rọ̀, wọ́n pè ní Abdullahi ibn Urayqit, wọ́n lọ mọ̀ nípa ọ̀nà gan torí bí tá a fẹ́ gbà àwọn kèfèrí yìí máa lé wa, wọ́n bá sì lé wa, tá a bá gba ọ̀nà, tá a bá gba ráùtì tó ti gbajúmọ̀ pé lọ́jà sí Mádínà, wọ́n á lé wa, wọ́n á bá wa, ẹjẹ́ á lọ gba ọ̀nà míì táwa gbà yẹn tó jọ́nà odò, nítorí Mẹ́kà sí Mádínà báyìí ni, Mẹ́kà rí Mádínà rí, Mẹ́kà wà nítòsí Jídà, ẹjẹ́ á sọ pé báyìí Mádínà rí, so Mẹ́kà ní nísàlẹ̀, Mádínà ní lókè, ọ̀nà tó yẹ kán gbà báyìí ni tí wọ́n fi débẹ̀, wọ́n á fẹ́ lọ gba ọ̀nà yìí, ṣẹ̀sìrì wọ́n fẹ́ lọ gbẹ̀bí odò Red Sea Jídà yẹn, òun ní lẹ́gbẹ̀ẹ́ kan yìí, ní lẹ́gbẹ̀ẹ́ Mẹ́kà, òun lọ báyìí, Mádínà rí, wọ́n á fẹ́ lọ gbà báyìí, so ó yàtọ̀ sọ́nà tó sì usual àti gbogbo èèyàn máa gbà ni wọ́n lọ gbà. Àwa nídìí ẹni tó mọ ọ̀nà yẹn tá a fi ní sọnù lérí dẹ́sàtì pápá, ta ló mọ̀nà tá a sanwó fún. Abdullahi ibn Urayqit ni wọ́n rí, wọ́n dẹ̀ sọ fún pé sẹ́nu ẹ̀ bò ṣòbò wá láṣìírí, wọ́n la fẹ́ kó mú wa gba ọ̀nà Mádínà là ń lọ, wọ́n dẹ̀ sanwó fún òun, kò tí ì di mùsùlùmí nígbà náà, ó sì jẹ́lẹ́bọ̀. Gbogbo wọn á jọ fẹnu kò, táìmù báyìí ni a jáde, ìgbà báyìí ibi báyìí lẹ́tì wá bá wa. Ànábì àti Abubakar radiyallahu ta'ala anhuma, wọ́n á jáde, wọ́n lọ sí rí àpáta Garu Thawr, níbẹ̀ ni wọ́n sá lọ, rí àpáta yẹn, àpáta náà ga, ibẹ̀ wọ́n sá pamọ́ sí kòtò kan tí ń bẹ ńbẹ̀. Àjọsọ ti wà pé ẹ máa gbóúnjẹ wá, torí wọ́n ṣe jọ́ mẹ́ta nínú kòtò òun, ẹ máa gbóúnjẹ wá bá wa ńbẹ̀, kí gbogbo àròyé tí ń lọ Mẹ́kà ó fi lọlẹ̀, nípa ẹ wá wọn sọ́tún, ẹ wá wọn sósì, ẹgbọ̀nà bí ẹgbọ̀nà ọ̀hún, ọ̀nà òkè ọ̀nà odò ni wọ́n gbà, ọ̀nà ìsàlẹ̀ wọ́n gbà, òkè odò wọ́n gbà, ìsàlẹ̀ odò wọ́n rí wọn. Títí wọ́n bá fi wá wa ń jọ́ mẹ́ta tí gbogbo ariwo yẹn bá ti lọlẹ̀, láṣẹ̀ṣẹ̀ jáde, láṣẹ̀ṣẹ̀ máa ṣe ìrìn àjò wa lọ. Wọ́n sá pamọ́ sórí òkè yẹn. Tó bá ti di lálaalẹ́, Amir ibn Fuhaira yóò dóúnjẹ lọ fún wọn. Àmọ́ àwọn èèyàn onímọ̀ ìpò oúnjẹ ní gbé lọ, torí ẹran Abubakar tí máa ń sin àwọn ẹran yẹn pọ̀ ní ó kó lẹ́yìn, yóò máa wá dáná lọ, wọn ó ṣe bí ń kó ẹran jẹ lọ ni. Bẹ́ẹ̀ làwọn ẹran yẹn wàrà wọn náà lọ́fẹ́ lọ fi fídì Ànábì àti Abubakar nínú kòtò. Abdullahi ibn Abubakar, Abdullahi ọmọ Abubakar, òun náà ń lọ bẹ̀, òun ní ń lọ fún wọn ní information pé wọ́n wá yín o, wọ́n dẹ̀ ti gbé price ńláńlá kalẹ̀, owó ńláńlá, rànkúnmí 100 náà láwọn fẹ́ni tó bá rí yín. Ara Mẹ́kà tí ní ẹni bàbá wa rí Muhammadu rànkúnmí 100, àtàyé rẹ̀ àtòkù rẹ̀ à ń wá wanted. Gbogbo information tí ń lọ lójoojúmọ́, Abdullahi ibn Abubakar òun mú lọ iṣẹ́ tiẹ̀ nìyẹn. Asma bintu Abubakar iṣẹ́ tiẹ̀ ní pé òun ní ọ̀dáná, òun sì ní wọ́n wá kámọ́lé Abu Jali, wá kámọ́lé bàbá rẹ̀ dà gbà tí wọ́n ará Nábì mọ́, wọn kì tá bá rí Abubakar tá tọwọ́ wá bá tẹ̀ yóò sọ bí tí Muhammadu wà fún wa. Bàbá rẹ̀ dà nígbà wọn délé, ó ní mímọ́ bí wọ́n wà, wọ́n ti gbá létí nù.
Abu Jali gbá létí wọ́n ní ìgbà tí yẹn lágbára débi pé ẹ̀rìngì rẹ̀ sì já etí yẹn ihò etí rẹ̀ sì ọjà mọ́ létí tẹ́jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà. Àwọn kan sì ló tún wà nù oyún Abdullahi ibn Zubair Asma wà nù oyún gbà náà tí wọ́n gbá létí radiyallahu ta'ala anha. Àwọn ni wọ́n tọ́jú àwọn Ànábì sallallahu alaihi wasallam àti Abubakar nínú kòtò tí wọ́n wà tíjọ́ mẹ́ta fi pé tí wọ́n fi rẹ́dí àti máa lọ. Wọ́n wà nínú kòtò náà, wọ́n lára Mẹ́kà tún wá wọn débi pé wọ́n lọ wá àwọn kan tó mọ ojú ẹsẹ̀ pé ojú ẹsẹ̀ lágbájá ní ibi báyìí ló súnmọ́ kan gbà. Wọ́n máa tọpa ojú ẹsẹ̀ lọ, àwọn tó mọ̀ ń pẹ́ dáadáa kọ́fà ni wọ́n máa ń pè wọ́n. Wọ́n lọ wá wọn, wọ́n tọ ojú ẹsẹ̀ débi pé wọ́n rìn dérí àpáta yẹn, wọ́n rìn dé ìtòsí ẹ̀. Tẹ́rù ń bá Abubakar radiyallahu ta'ala anhu pẹ̀lú Ànábì nínú kòtò yẹn pé tí wọ́n ní sọ́wọ́ wọn ò ní tẹ̀ wá báyìí. Ẹ̀rù ń bá aya rẹ̀ ń já tá Ànábì wa ń fi lọ́kàn balẹ̀ pé inna Allaha ma'ana, yé jáyà mọ́ yé bẹ̀rù mọ́, kì í ṣàwa nìkan là wá ń bì, Ọlọ́run sì kẹta wá ń bì. idh yaqulu li sahibihi la tahzan, má bẹ̀rù, inna Allaha ma'ana, Olúwa ń bẹ pẹ̀lú wa. Abubakar nínú àwọn ọlá tó ní nínú Ìsìlámù tí ẹnìkan ò fi rí ilé bá nípò òun ló sì kejì Ànábì sallallahu alaihi wasallam ní inú kòtò náà tẹnu gbogbo aláàfáà Ìsìlámù kò sí. Nígbà tí wọ́n wá jáde, àwọn kèfèrí ò rí wọn, wọ́n wo bẹ̀ wọ́n, eríṣiríṣi ìtàn wá fún pé wọ́n náà aláǹtakùn kan ní kinní kan ló wà ń bẹ̀ tí wọ́n fi wá rí nǹkan kan. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lálàáfíà kò fẹsẹ̀ múlẹ̀. Kódà wọ́n ní nígbà tó dáa ní kẹtẹ́rù bá Abubakar tá Ànábì sọ fún pé fọkànbalẹ̀, Olúwa ń bẹ pẹ̀lú wa, ìjáyà ṣe ìjáde wá sẹ́yìn Ọlọ́run ni. Òun ló rán mi ń ṣe, òun ló sọ fún mi pé àsìkò báyìí ni kí n jáde, ó sì júwe bí n ṣe jáde fún mi, ó sì júwe fún mi pé Madina ni kí n máa lọ. So aràn ni bá ní débẹ̀ lọ́lọ́run, ẹ̀mí Ànábì balẹ̀. Ànábì wa ń fa Abubakar lẹ́mìí balẹ̀, Ànábì ní wọ́ọ́ kàn yẹn inú kòtò tán wà. Abubakar bá rí i pé kòtò yẹn tún lọ já síbi odò kan, kò sí sódò ń bẹ̀. Ẹ̀dọ́ Mẹ́kà wọn wà kò sódò, àmọ́ ń ta mú Abubakar mọ́ rí lásìkò òun ni pé kòtò yìí tún já síbi odò kan, ẹni pé tá a bá tiẹ̀ ó bá kankan mú wa tá a bá torí bọnú inú àpáta yìí náà, à lọ já sínú odò kan tára Mẹ́kà ò ní mọ̀lú tá a wà mọ́. Sallallahu alayhi wa sallam. Ìyẹn ni Ànábì sallallahu alayhi wa sallam wí fún Abubakar pé fọkànbalẹ̀, tí wọn náà bá wà nínú ìṣòro, tèmi náà bá wà nínú ìṣòro, ẹ jẹ́ á fọkànbalẹ̀ sọ́lọ́run, kò sí ìṣòro tó kọ Ọlọ́run láyà pé ibi tí mo bá dé yìí Ọlọ́run ò lè ràn mí lọ́wọ́, kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀, kò sí ìṣòro ọ̀hún. Ọlọ́run ò ṣẹ̀dá ìṣòro tí ò ní solution rẹ̀ lọ́dọ̀. Nípa ibi mo bá dé yìí lè bímọ mọ́, wọ́n ti wọ menopause àti pé 70, ká táwọn Ànábì Ọlọ́run táwọn ìyàwó wọn ti dàgbà, wọ́n ti da arúgbó lápè wọn, lédè tiwa lénìí arúgbó lápèrú wọn, wọ́n bímọ. Mi ò lè ṣe, agbára mi ọ̀ka ọkọjá science, kò sí ṣọ̀rọ̀ Ọlọ́run. Níbi tó mi ò sí, omi ńlá lẹ̀ wú ń bẹ̀ lọ́lọ́run ṣe fún Ànábì Ismail ní Mẹ́kà, kò sómi desert. Nígbà tá a sì fẹ́ rẹ̀ lónìí gbẹ́ pé ò ní parẹ́ síbẹ̀, omi lálẹ́ wù. Nígbà tá Ànábì Musa alayhi salatu wa salam tọ́nà dímọ̀ òun náà ti ń kọ́ ọmọ Ísírẹ́lì jẹ, tán sọ pé inna la mudarakun, Musa wọn ti fẹ́ bá wa wọn ní lẹ́yìn wa yìí, kí la máa ṣe báyìí, ó dò ń wájú. Ó ní kàlà, kò lè wọn lè láíláí bá wa. Ọlọ́run ló sọ fún mi kí n kó yín jáde. Inna ma'iya rabbi, Olúwa mi ń bẹ pẹ̀lú mi, sayadin, yó lànà fún wa, níbo lágbà, yó tọ́ wa sọ́nà. Nígbà tẹ́mi ẹ̀ balẹ̀ sọ́lọ́run tóun náà máa jáyà, ṣé ń pé ìjáyà wọn fi ń lé àwọn èèyàn dídì ẹbọ, ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Tán bá ti dẹ́rù òṣì bà wá, nǹkan méjì náà ni, ẹrù òṣì àtẹrù ikú. Méjèèjì náà máa dábàá wa. Kọ́ mọ́ fún kékeré náà ni, mo rápẹ̀rẹ̀ kan, mo rí kinní kan, àwọn kan lérí pé kinní kan àwọn ṣàbúrú kan sí ọ, lẹ́mí tiẹ̀ náà bá ní balẹ̀ mọ́. Kí àṣọ wa ní kú báyìí. Wọ́n máa pìtàn àwọn tán ti parí fún ọ. Wọ́n mọ̀ pìtàn àwọn tàjẹ́ pa, àwọn tásàsí pa, wọ́n pa ìtàn yẹn fún ọ débi pé wọ́n sọ ẹ̀mí rẹ̀ dojo. Kò ní tẹ́ Ọlọ́run pé ìrun nìkan lè yanjú ẹ̀ mọ́. Kò ní tẹ́ Ọlọ́run, torí wọ́n mọ̀ sọ̀rọ̀ àwọn tí ń kírun táyé wá mú wọn, tòun ti rún wọn, tòun tàwẹ́ wọn, ọwọ́ ayé padà tẹ̀ wọ́n, wọ́n pìtàn wọn fún ọ débi tí wọ́n sọ ẹ̀mí rẹ̀ dojo. Àbí kán pìtàn ẹni tí wọ́n tó fowó pìtàn fún ọ, pé a ó ti nírí kò wá nímọ̀ padà dẹ́ni yẹ̀yẹ́, ẹ̀rù òṣì ó mọ̀ bá ọ, ẹ̀rù ikú ó mọ̀ bá ọ. Tán bá ti dẹ́rù méjèèjì bá ọkàn rí ní sẹ́tù sọ́dọ̀ Ọlọ́run mọ́. Wọ́n máa fi gba sẹ̀kínà lọ́wọ́ yẹn ni. Kódà àwọn tán ń ṣe lè má jẹ́ ìkà, àwọn ò ní mọ̀ pé èṣù ló rán àwọn iṣẹ́ táwọn ń jẹun lára rẹ̀. Ìmọ̀ràn olólùfẹ́ náà wọ́n mọ̀ fún ọ, pé jẹ́ ń sìn ọ nígbẹ́rẹ́ pàkọ́,
pẹ̀lú tó gbé dání yìí, pẹ̀lú iṣẹ́ tó ń ṣe ya àti bọ́lọ̀ ń ṣe kí ọ tó owó tó ní ìyá ọ̀tá máa pọ̀ nínú ẹbí, ọ̀tá gbẹ́jẹ́ fún ọlọ́ṣẹ̀ kan òru lọ́mọ fi wẹ̀ ọlọ́run níjú òkú báyìí ṣe ń pèfẹ́ náà ni àmọ́ wọ́n fẹ́ dẹ́rùbà ó débi tó fi rìn ẹ̀kùnrin tó fi ṣèṣekúṣe. Ìbẹ̀rù wá dé, àsìkò bẹ̀rù yẹn láàmọ́ mọ mùmínì, láàmọ́ mọ dédé ìgbàgbọ́ wo ní ń bẹ lára èèyàn, dédé ìmánì wo ní ń bẹ lára rẹ̀, àsìkò bẹ̀rù lọ́mọ̀. Torí tẹ́mi rẹ̀ bá ti pasú, tẹ́mi rẹ̀ ti wíìkì pátápátá, ìbẹ̀rù mọ́ wíìkì ní ẹ̀mí, tẹ́mi yẹn bá ti wá wíìkì ọmọ wa wá bolo lè sásí tí ó lè empower ẹ̀mí yẹn. Ànábì sallallahu alaihi wasallam bí ó ṣe dàbí ìgbàpọ̀ wà àwọn kèfèrí fẹ́ tẹ̀ wọ́n ẹ̀ ní ìmánì rẹ̀ ńlágbára sí. Yaqulu li sahibihi ń sọ fún Abubakar pé la tahzan, ó gbọ́dọ̀ jáyà, ó gbọ́dọ̀ bẹ̀rù, torí tó bá bẹ̀rù ó túmọ̀ sí pé Olúwa kò dá ọ lójú. Inna Allaha ma'ana, Ọlọ́run ń bẹ pẹ̀lú wa. Ìbẹ pẹ̀lú tí wọ́n wà pẹ̀lú àwọn olódodo, àwọn mùmínì, àwọn tọmọ ẹgbẹ́ Ọlọ́run, ma'iyya khassa ni wọ́n mọ̀ pé léyìn. Kò lè sí pẹ̀lú kèfèrí ní òfin ní jẹ́ sí pé Abdullahi ibn Urayqit ló wà pẹ̀lú Ànábì nù Isa inú kòtò tán sásí, kò ní jẹ́ torí kèfèrí lòun jọ náà. Ma'iyya Ọlọ́run ò lè sí pẹ̀lú kèfèrí. Inna Allaha ma'ana sí l'Ànábì wí, Olúwa ń bẹ pẹ̀lú wa, yẹn pẹ̀lú èmi rẹ̀ àti Abubakar. Kìí ṣe ma'iyya àmọ́ ma'iyya khassa ni. Fanzalallahu sakinatahu, Ọlọ́run wá sọ ìfọkànbalẹ̀, ó sọ kalẹ̀, fi wọ́n lọ́kànbalẹ̀. Torí ìfọkànbalẹ̀ yẹn náà ní ṣáájú gbogbo àṣeyọrí. Tọ́kàn rẹ̀ ó bá ti balẹ̀ ó lè ṣàṣeyọrí. Torí máìdì ni ó sọ kí lọ́kàn fún ọ. Tí máìdì rẹ̀ bá ti dàrú ó ní mọ̀ tọ́kàn nú ọ̀rọ̀ rẹ̀. Ẹni tó bá rìn nínú ọ̀rẹ́ tí ó mọ̀ da máìdì rẹ̀ láàmú, tí ó mọ̀ bá wọn rìn mọ́. Wo mọ̀ ju ọ̀rọ̀ ajẹ́ lọ ndodo gbà ní ọ̀rọ̀ oṣó, ọ̀rọ̀ ẹnìkan táyé mú ẹbí ó sì mọ̀ dẹ́rù bá yẹn. Mọ̀ bá rìn mọ́, ó fẹ́ da ìmánì rẹ̀ láàmú ni, ó fẹ́ gba àlùmọ́nì tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Àlùmọ́nì tọ́lọ́run fún ọ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam wá jáde nínú kòtò tí wọ́n wà lẹ́yìn ìjọ mẹ́ta. Àwọn ó wá ṣe àwọn mẹ́rin tí wọ́n jọ rìn, Ànábì, Abubakar, Amiru ibn Fuhaira tó jọmọ ọ̀dọ̀ láti máa ṣe kídímà àwọn méjèèjì. Ẹni tó sì kẹrin wọn ní Abdullahi ibn Urayqit tí ń fi wọ́n mọ̀nà tó wọn mọ ọmọ dẹ́sàtì yẹn dáadáa. Àfáà ní wa'azama Siddiq an yuhajira, Abubakar Siddiq òun náà fẹ́ jáde láti ṣe hijira. Faradahu Nabiyyu hatta hajara, Ànábì dá padà ń pé kò tí ìyá. Àjọṣe ni àjò papọ̀ ni. Ma ní ilẹ̀ ìhà fatara faqā ila garin bi thawrin ba'du thumma rtahala. Wọ́n jọ lọ sí kòtò gáàrù Hira ni, gáàrù Thawri ni. Thumma rtahala, láti bẹ̀ ni wọ́n ti gbé ìrìn àjò, ṣe ìrìn àjò. Wa ma'ahuma Amiru mawla Siddiq, ẹni tó sì kẹta wọn ni Amiru tí ń jọmọ ọ̀dọ̀ Abubakar Siddiq, Amiru ibn Fuhaira. Wa ibn Urayqit dalilul littariq, Abdullahi ibn Urayqit òun jẹ́ atọ́nisọ́nà fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Fa akhadhuna hawa tariqi sahili, ọ̀nà odò ni wọ́n lọ gbà, etídò. Wọ́n fẹ́ gba ráùtì tó kọ́mọ̀ tó já sí Madina, torí pé wọ́n ti mọ̀ kí Madina náà ń lọ, ẹgbà bí ẹlé wọn ẹ mú wọn gbà bẹ́ẹ̀. Wala haqqu lil aduwwi khairu shagilin, Ọlọ́run ọba lékè ọlá ó wá dojú àwọn ọ̀dà, ó dojú wọn kọ bòmíì, ó kó ìrújú bá wọn, Ọlọ́run mọ́sà kó ìrújú bá gbogbo àwọn ọ̀tá tiwa náà. Àmọ́ tẹ̀bí ahọ́n Surakatu bunu Malikin yuridu fatikan wa huwa gairu fatikin. Bá tí wọ́n sọ yìí náà pé Ọlọ́run kó àìrójú bá wọn ọ̀tá, ẹnìkan bẹ wọ́n pè ní Suraka ọmọ Malik, òun tẹ̀lé wọn. Bó ló ti ṣe? Wọ́n níbi ìlú tóun wà ní tiẹ̀ kéréje kan lọ́wọ́ sí Mẹ́kà. Nílùú ẹ̀ lẹ́nìkan bá dé níbi wọ́n jòkó sí, ẹnìkan ní ẹ̀yin àṣẹ ti gbọ́ wípé kí ni àwọn ní Mẹ́kà wọ́n ń wá ẹnìkan o, wọ́n dẹ̀ ti gbé àdéhùn ńláńlá kalẹ̀ pé ẹni tó bá wọn rí wọ́n fún ní rànkúnmí 100. Rànkúnmí 100? Irú èèyàn wo ni wọ́n wá Muhammadu náà? Muhammadu ti ń pèrè lánàbí yẹn, wọ́n wá kí láń fẹ́ fi ṣe, wọ́n fẹ́ pa. Wọ́n pé ó dẹ̀ ti jáde, ó ti lọ sí Madina. Àmọ́ òun rí àwọn mẹ́rin kan tára fún sí wọn pé ṣe àwọn tán wá náà nìyẹn. Ní ọ̀nà bíbáyìí ẹni yẹn ti jábọ́ ní Surakatu ibn Malik pẹ̀lú ète
ó ní sáwọn mẹ́rin tí wọ́n sọ ọmọ èmi náà rí wọn àwọn kọ́nù àwọn lágbájá lélẹ́yìn ìdílé báyìí ni wọ́n ti ń bọ̀ wá ìkànnù rànkúnmí wọn lọ́sọ̀nù tí wọ́n ń wá lọ mo ti bá wọn yàn pàdé àwọn kọ́ ó ní àtọ̀ọ̀tọ̀ ó gba information yẹn lẹ́nu ẹ̀ lẹ́yìn náà ló lóun ń bọ̀ wá ọba gbá wọnú ilé lọ wọ́n ló gbẹ̀yìn ilé jáde ó sì gbé ẹṣin rẹ̀ lẹ́ẹ̀kan náà location táwọn èèyàn sọ pé àwọn mẹ́rin kan ó ti mú wọn lẹ́nu pé tóun bá tọwọ́ òun bá tẹ̀ wọ́n tóun bá rí wọn mú òun lè sọ fara Mẹ́kà pé òun ti mú wọn òun gba price tí wọ́n gbé kalẹ̀ ló bá máa Ànábì lé láfà yìí sọ pé tẹ̀bí àwọn Suraka ibn Malik Suraka ọmọ Malik ló lé wọn yuridu fatkan ó fẹ́ kí ikú ọba wọn ó fẹ́ fà wọ́n lékú lọ́wọ́ wa huwa gairu fatikin kò mọ̀ pé òun ò lè ṣe é Ọlọ́run ò ní jẹ́ kóun ó rí ṣe kí ló kọ́kọ́ ṣe wọ́n nígbà tó fẹ́ gun orí ẹṣin là mọ́lẹ̀ ó dẹ̀ jẹ́ nìkan tí ó mọ̀ dáfá yìí mọ̀ dáfá ó mọ̀ ọ̀pẹ̀lẹ̀ dáadáa nígbà tí ẹṣin là mọ́lẹ̀ lóhùn pé kí ló ṣẹlẹ̀ lọ́hùn pé jóun ó bí fá léèrè ọba bí fá léèrè pé kí ni ibi tóun fẹ́ dáṣẹ̀ léyìí sóore ní àbábúrú wọ́n nífà rẹ̀ sọ fún pé aburú ni mọ́ dàn o ó tún rántí pé rànkúnmí 100 ẹjẹ́ àtọ́ àyẹ̀wò jàre Ifá network Ifá máa ń fèlì ńjọ́ mi Ifá ò mọ̀ geography lọ́ba gun orí ẹṣin ó bá tún ẹṣin gùn ní bá ń lọ ó ti fẹ́ dọ́dọ̀ wọn tí ń wò wọ́n lọ́kàn tí ń wò wọ́n kí ọwọ́ òun ti fẹ́ tẹ̀ wọ́n ṣe bí Ifá ní kò ní sọ́nà ńbẹ̀ ni ọ̀nà ńbẹ̀ ẹṣin tún là mọ́lẹ̀ lẹ́ẹ̀kejì ó tún tún kíní yẹn yẹ̀wò ó tún tún Ifá bi léèrè Ifá tún sọ fún un pé kò sọ́nà ńbẹ̀ ó tún ní irọ́ ní Ifá ń pa Ifá ò mọ̀ geography lọ́ba tún gun ẹṣin Ifá ò sì mọ̀ geography tòótọ́ ọba tún gun ẹṣin lẹ́ẹ̀kẹta nígbà tí ó kù díẹ̀ Abubakar ti rí látẹ̀yìn wọn lábúbákiri wẹ̀yìn ẹ̀rú tún bà wọn l'Ànábì ò wẹ̀yìn rárá kò tí ẹ̀ rí rò nígbà tí ó dẹ̀ lẹ́ẹ̀kẹta Ànábì ń ṣàdúà pé Ọlọ́run mú ọlọ́run tó bá fẹ́ dí wa lọ́wọ́ Ọlọ́run dí nǹkan òun lọ́wọ́ ni ẹṣin rẹ̀ bá ti ọwọ́ méjèèjì ó tì í bọlẹ̀ like ó wọnú yẹ̀pẹ̀ lọ tó fi kan gbáàyà bí ìgbà pọ́ fẹ́ wọnú lẹ̀ lọ gbáà ọwọ́ méjèèjì lẹ́ẹ̀kan náà ọ̀là àmọ́lẹ̀ ẹṣin náà rọ́wọ́ yọ mọ́ wọ́n níbi tí ń gbìyànjú bọ́ ṣe bẹ́ẹ̀ tí ń ṣe ń struggle láti yọwọ́ jáde nínú lẹ́ńlẹ̀ ńlẹ̀ èéfín kan jáde nínú lẹ́ńlẹ̀ ó ti wá hàn sí Suraka ibn Malik pé ẹni yé ìṣẹ́ni lásán òun gbọ́dọ̀ dánlé ìwò òun ò tiẹ̀ lè rí ṣe ni wọ́n ń pariwo pé ká Ànábì odò ń bẹ́ẹ̀ ń pariwo pé ẹdúró ó dẹ̀ òun ò ní ṣe tóun fẹ́ ṣe mọ́ ọ̀tọ̀ ni tóun fẹ́ bá yín sọ ẹ ṣáà dúró ẹ ṣàánú òun Ànábì wa dúró àtàbúbákírà àtàwọn tán jọ ń lọ l'Ànábì wa ṣàdúà lẹ́sìn rẹ̀ fi jáde padà wọ́n ń sọ fún Ànábì pé kó dákun kó fóun ní àmán pé pẹ̀lú personality tóun rí òun mọ̀ pé Ọlọ́run ló rán iṣẹ́ tó bá sì dọjọ́ iwájú iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yọ padà lékè Olúwa padà gbà fún ọ ẹ̀rù ń bà mí tólúwa bá gbà fún ọ ṣe ní sí nínú àwọn ọ̀tá tó padà fi mú wọn dánrin wọ́n fẹ́ kẹ́ fún mi ní àmán ẹ fún mi ní tán pè ní àmán bíi insurance ìwé ìfọ̀kànbalẹ̀ Ànábì sì ní kábúbákiri ọkọ fún pé ẹni ìfọ̀kànbalẹ̀ ni ọ́ ìwé yẹn padà wúlò fún lójú ogun Hunain díẹ̀ ló kù kọ́wọ́ tẹ̀ kí wọ́n pa ìwé yẹn lọ́nà sáwọn èèyàn pé Ànábì ti fún mi ń wé Ànábì ti fún mi ń wé sallallahu alayhi wa sallam ìwé yẹn lọ́gbà nígbà tó wá gbà ìwé yẹn tóun náà wá ṣàdéhùn pé màá padà sọ́nà Mẹ́kà nísìn gbogbo àwọn tí ń bá rí lọ́nà tí wọ́n ń wá ọ nínú àwọn tí wọ́n ti ṣàdéhùn rànkúnmí fún yín sọ fún wọn yín mọ̀ sọ fún wọn kí àṣẹ ọ̀nà bí kìí sọ̀nà bí lọ́gbà yín mọ̀ dájú wọn kọ bòmíì l'Ànábì fi yọ̀ǹda rẹ̀ nígbà tó fẹ́ máa lọ Ànábì ń wá sórí ìsìláàmù tó ń wò yìí yóò padà dé Ṣáàmù yóò padà dé Síríà yóò padà dé Iraq yóò padà káàkiri kódà àmọ́jọ́ yà ọ́ lẹ́nu adé ọba Kísírà adé tí ń bẹ lérí ọba Kísírà tán mọ́ dé lọ́hùn tó bá dé rí rẹ̀ ńkọ́ kayfa bika idha labista sawara Kisra àwọn adé àti lẹ̀kẹ̀ ọba Kísírà bó ní ó ṣe rí lára rẹ̀ nítorí lárúbáwò oko ní Suraka ọmọ Malik tán bá padà gbé adé yẹn sí ọ lérí ó ní adé ọba Kísírà ọyà lẹ́nu vision ni tọ́lọ̀ fi hàn Nabi sallallahu alaihi wasallam lásìkò nígbà tó sì padà yá tó dásìkò Umar tí ò tiẹ̀ sá Nabi láyé mọ́ sallallahu alaihi wasallam tí Islam dáwọn ìlú yẹn tán kó dodo kíní yẹn dé tòótọ́ wọ́n gbádé yẹn wá sí Madina Umaru ní ẹ bá wa wá Suraka ọmọ Malik lọ
tá Nábì sọ fún pé adé yìí ó di ọ lérí wọ́n sì gbádìí yẹn sí lórí báyìí wọ́n dé wọn kó lẹ́kẹ̀ wọn sí lọ́rùn báyìí Ànábì sọ bí ó sì rí bẹ́ẹ̀ tòótọ́ sallallahu alaihi wasallam níjọ́ wo síjọ́ wo lọ́dún wo sọ́dún wo l'Ànábì fi wá lọ wọ́n kọjá ibi tí Abdullahi ibn Uraykiti wà lámàdá alayhi sàkàtìl faras nígbà tá Ànábì ṣẹ́bilé tó ṣàdúà ẹṣin rẹ̀ tìyẹ́ tọwọ́ bọlẹ̀ ọ wọlẹ̀ nàdáwù bí ìlàmánì ìdánihù hubis ó pariwo ọbẹ̀ Ànábì pé ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ ẹ ṣàánú ẹ sì fún mi níwèé fọkànbalẹ̀ pé n tí mo ṣe yẹ ní fi bí mi tó bá yá ìgbà tí wọ́n wá ń lọ àfààní mọ́rú aláàkàìmọ́tì ummi Ma'badi wáyà alátọ̀ríkìhìn bí marsadi وعندها شاة أضر الجهد بها وما بها قوى يشتد فمسح النبي منها الضرع فحلبات ما قد كفاهم وسعا وحلبات بعد إناء آخر ترك ذاك عندها وسافر. Ànábì sallallahu alaihi wasallam nígbà wọn á tẹ̀síwájú wọ́n dé abẹ́ àti bàbà kan tẹ́ǹtì kékeré kan ta ní bẹ́ẹ̀ nígbà wọn kan ilẹ̀kùn bẹ̀ ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ ṣàánú wa aṣèrìn àjò níwá ǹjẹ́ ẹ lè fún wa lómi ǹjẹ́ lóúnjẹ tẹ́ ẹ lè bùn wá jẹ wọ́n ń pe ìyá náà ní Ummu Ma'bad ìyá Ma'bad òun nìkan ló wà ń bẹ̀ obìnrin ó sì láwọn ewúrẹ́ tó pọ̀ àmọ́ gbogbo àwọn ewúrẹ́ yẹn wọ́n ti gbẹ kò sẹ́ran lára wọn dépò pé wọ́n lọ́yàn lára àbí wọ́n wà ní wàrà ẹ fún wa ní wàrà ẹ fún wa ní kò sówó lọ́wọ́ ibi ń pa wá. wàhíà alátọ̀rí kìhìn bí marsọ́dìn ó wà ń bì kan ní ojú ọ̀nà tí wọ́n ń gbà kọjá ń bẹ̀ wà ń dà ha ṣáàtún adọ́rọ̀ aljahadu ewúrẹ́ kan bẹ pẹ̀lú ẹ̀ ó ti gbẹ gan-an wà má bí ha kúwà ń yẹ ṣáàdù kò lágbára rárá famasaha nabiyyu minha ad-dar'a wà ní bàbá ọkọ mi kò sí nǹkan kan iná kọ́dà ẹwọ ewúrẹ́ tí gbogbo ẹ̀ ti gbẹ kò lẹ́wọ̀n lẹ́ran lára bá lè wa náà Abu Ma'bad ìtajẹ náà ni ọ wà lọ kò sí kókó kan ẹ má bínú ìbá ṣe yín lálejò famasaha nabiyyu minha ad-dar'a ewúrẹ́ tẹ lọ́gbẹ̀ yẹn bá mú irú tá Ànábì dánwò lọ́jọ́ kìíní àná pẹ̀lú Abdullahi ọmọ Mas'ud ṣẹ́ gbàgbé tá Abdullahi ọmọ Mas'ud rí tọ́gbà ìsìláàmù kérú èwo lélẹ́yìí Ànábì bá tuntun dánwò ń bẹ Ànábì wá fọwọ́ ra ọyàn ewúrẹ́ yẹn fahalabat ma qad kafahum wòsàn nígbà tá Ànábì fọwọ́ ra tán Ànábì ní ó yá fún wàrà rẹ̀ ó jáde ó sì fún wàrà wá jáde wàrà tó tó àwọn mẹ́rẹ̀ẹ̀rin mu wahalabat ba'du iná àna àkàrà lẹ́yìn náà ìyá yẹn tún fún wàrà tó tún kúnnú abọ́ míì tarakadaka indaha wasafara Ànábì láti mú tiwa abọ́ yìí náà ẹ̀yin náà rìsáàbù ẹ̀ kó máa jàǹfààní tiyín náà ìyẹn ni Ummu Ma'bad dúrí tí wọ́n pé irú ẹ̀dọ́ Ọlọ́run wo leléyìí àbàmì ẹ̀dá wo leléyìí ọkọ rẹ̀ wá dé àwọn kan kọjá ń bí o ó wá júwe description Ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí pé ń jò ní ìta sọ description Ànábì bó ti rí description Ummu Ma'bad ni nígbà tá a sọ physical appearance Ànábì bí ṣe máa rí ọ̀dọ̀ Ummu Ma'bad àdìsí rẹ̀ tó fi júwe rẹ̀ fọ́kọ rẹ̀ ńjọ́ náà ni àwọn àfáà máa fi nú àwọn description táwọn àfáà máa fi ròyìn Ànábì sallallahu alaihi wasallam Ali ròyìn Ànábì bẹ́ẹ̀ Ummu Ma'bad àtàwọn méjì míì náà tẹ́sí àwọn description wọn gbajúmọ̀ jù ó wá júwe fọ́kọ rẹ̀ pé ńtọ̀ ó mára báyìí ó rí báyìí ó lọ́rẹ́ kan ní tòsí ọ̀rẹ́ rẹ̀ tín ní báyìí Abubakar nù kankan ó júwe dodo wọn kí ó mọ̀rọ̀ sọ báyìí ó mọ̀rọ̀ gbé kalẹ̀ tó bá ti fẹ́ sọ̀rọ̀ gbogbo àwọn yòókù ó dákẹ́ wọ́n tẹríba fún wọn tijú ẹ̀ nígbà tó júwe fọ́kọ́ ní mo ti mọ ẹni táwọn Kùrẹ́ṣì ń wá káàkiri nìyẹn ọ wá ṣe mọ́ o ewúrẹ́ wa tí ò ṣe kínní wàrà tá a fún lára ẹ̀ ní wàrà lára ewúrẹ́ yìí náà ẹni àkọ́dọ̀ ojú báyìí lọ àwọn ti mú tí wọ́n ti lọ ní. wọ́n ní Ummu Ma'bad gba Islam ní èyí tó rí Ànábì sallallahu alaihi wasallam sójú Ànábì tún tẹ̀síwájú pẹ̀lú Abubakar nígbà wọ́n tẹ̀síwájú wọ́n bá ìdílé kan pàdé ìdílé Aslam arákùnrin kan l'Ànábì bá pàdé ńbẹ̀ sallallahu alaihi wasallam wọ́n ń pè ní
Buraida ibn al-Husayb sàbí ànábì ní pàtàkì òun náà padà gba Islam ó bá ànábì pàdé àtàwọn ẹjọ́ rẹ̀ wọ́n lé 70 ní pé ànábì sallam wá ṣe wáàsí fún wọn ṣe wáàsí níbi tó dé yẹn náà àwọn tó lé 70 gba Islam ẹ wò làákàyè Abd gba Islam Surah ibn Malik padà gba Islam èyí tó lé wọn jò ní tí ẹṣin rẹ̀ wọlé yẹn ó gba Islam Abd gba Islam lérí tírípù kan náà ìrìn àjò lásán Buraida ibn al-Husayb al-Aslami ní ìdílé Aslam wọ́n gba Islam ń bẹ̀ wọ́n lé 70 àwọn tó gba Islam lọ́wọ́ ànábì kó tó wọ Madina láàrin ọ̀nà sí Maka sí Madina wọ́n lọ bí 100 ìyẹn ní ìlàkà ìtàtùmú jáde pé gbogbo ẹni tí bá ń pèpè sójú ọ̀nà Ọlọ́run àì nílùú afọ́ ọ̀gbọ́dọ̀ gbé lúrù kọ́ wá jẹ́ nationalist ń ké ìlú ká máa polówó ìlú káàkiri kò yẹ àfà dáńyà gbogbo bí ọba bìlọ́ǹgì sí ìlú rẹ̀ náà nù gbogbo bí tí dáwà rẹ̀ ọjà rẹ̀ bá ti ọjà tí wọ́n wáyé wá tànù ìlú rẹ̀ náà ní Islam òun ni Qur'an òun ni hadith anabi ìlú tọ́jà yẹn bá ti ń tà níbẹ̀ yẹn nílùú ẹ̀ tó bá wà lérí ìrìn àjò ó ṣe dáwà ńbẹ̀ tó bá bára rẹ̀ nílùú èbó ó ṣe dáwà ńbẹ̀ ó ní ríra ìgbà kínú àwa sọlúdé ń bí ni àwa fún leave ni Nàìjíríà láti ń ṣàfà tábàjọ adá Amẹ́ríkà àwa sinmi ni anywhere bọ́ wà nù plane ẹni tó bá jòkó tí ó ṣe dáwà fún tóró lè jẹ́ sí pé bí tí ń lọ yẹn ń lọ ṣe lọ́hùn bẹ́ẹ̀ bọ́ bára rẹ̀ pàdé nínú tẹ́gí ẹni tó jòkó ní àbáyé rẹ̀ ó tún wọ́nà kan láti pass message Ọlọ́run kékeré kan fún kẹ́ tó túká ń bẹ̀ torí pé ó lè jẹ́ sí pé bí tí ń lọ yẹn ń lọ báyé jẹ́ ń bẹ̀ ni so dodo bí tí àwọn tẹ́ẹ̀rí ní olùpèpè sójú ọ̀nà Ọlọ́run ọba tí pèpè yẹn wọ́n máa fi ṣe kàríà lásán wọ́n ń ṣe tẹ̀mítẹ̀mí gbogbo bí tí wọ́n bá wà lóru lọ́sàn-án wọ́n máa jíṣẹ́ yẹn ni bọ́ wà lérí ìrìn àjò yọ jẹ bọ́ wà ń lé yọ jẹ gbogbo bí tó bá bọ́ wà nú ẹ̀wọ̀n Ànábì Yusufu jíṣẹ́ nú ẹ̀wọ̀n táwọn èèyàn tún gba ìsìláàmù lára rẹ̀ nínú ẹ̀wọ̀n àáfà tó bá jẹ́ dáhìá gbogbo bí tí ọba wà pátápátá náà ní ilẹ̀ dáwà lọ́dọ̀ rẹ̀ Ànábì sallam tí wọ́n ń ṣe dáwà rìn lọ orí ọ̀nà làwọn èèyàn ti gba ìsìláàmù àwọn ìdílé Aslam gbàtà Ànábì kọ́kọ́ rí wọn ní àkìlò kọ yín wọn ní Aslam ní ìdílé àwọn Aslam Ànábì wojú Abubakar ní Aslam na Selim na ajásípa àti bọ́ lọ́wọ́ àwọn tí ń wá wa tọ́ra Ànábì láìkì tafaul nínú súnà Ànábì sallallahu alaihi wasallam ni kí yàn máa wà optimistic tó bá rí nǹkan kan yóò mọ̀ interpret kìíní yẹn síbi tí ó dáa ẹ̀ ń jẹ́ Aslam ìtumọ̀ Aslam ni pé ó submit rẹ̀ àbí ọbọ̀ ó escape so ṣe mọ̀ pé àwọn náà ń try láti escape láti Mọ́kà ni lọ Mẹdínà nígbà tá a ní orúkọ ìdílé àwọn Aslam ni Ànábì ní ojú Abubakar ní just party escape so Ànábì a máa interpret nǹkan tó bá rí síbi tó dáa kó lè máa nítumọ̀ tó dáa nínú súnà rẹ̀ sallallahu alaihi wasallam ló wà. Wọ́n tún tẹ̀síwájú àwọn tán mú wọn ní ọ̀nà bẹ̀yẹn léwu díẹ̀ kí ní ń ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n ní olè ńláńlá méjì kan ń bẹ ń bẹ̀ olè ńláńlá méjì kan tó gbópọn wọ́n ń bẹ ń bẹ̀ wọ́n máa ń pè wọ́n ní muhanan Ànábì ní ẹ̀yìn sóńbẹ̀ ẹ̀jẹ̀ àgbàbẹ̀ náà ó léwu ẹ̀jẹ̀ àgbàbẹ̀ wọ́n á débẹ̀ àwọn olè yẹn dẹ̀ yọjú sí wọn tòótọ́ dá wọn lọ́nà Ànábì wá ṣe wáàsí fáwọn olè Ànábì sallallahu alaihi wasallam ó ṣe wáàsí fáwọn olè ó ka Kùránì fún wọn ẹ̀mí wọn rọ̀ àwọn olè náà gba Islam àwọn olè méjèèjì yẹn wọ́n gba Islam kí wàá ló kọ́ yín ní muhanan làwa ń jẹ́ o kí sì ní túmọ̀ muhanan ẹni yẹpẹrẹ ẹni yẹpẹrẹ broken bottle lèmi ń jẹ́ o tẹ́ ma àwọn ọmọ oríta Ànábì ní ẹ má jẹ́ bẹ́ẹ̀ mọ́ mukramani ní ẹni àpọ́nlé ní ẹni yìí ní sọ Ànábì má bùkátà kí lórúkọ àti túmọ̀ orúkọ tí yẹn bá ń jẹ́ gẹ́gẹ́ bó ṣe tweet Aslam náà ló tún tweet àwọn tán jẹ́ muhanan àwọn yẹn náà tún gba Islam lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam Ànábì tún tẹ̀síwájú níbi ìrìn rẹ̀ títí tí Ànábì fi wá wọ Madina tó fi kanlẹ̀kùn Kùbá ibẹ̀ láti mọ tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run ṣá fún wa ní àṣepẹ́ fún wa ní albarka Ànábì sallallahu alaihi wasallam bá wa lékún kí àti gẹ̀fà Ànábì náà àti gbogbo àwọn sàhábà rẹ̀ bá wa yọ́nú sí gbogbo wọn tára yọ́nú wọn kọ yọ́nú sáwà náà jẹ́ aráyé ṣe kó jẹ́ alkiyama ṣe wọ́n ti torí ayé ba alkiyama wa jẹ́ wọ́n ti torí alkiyama ba ayé wa jẹ́ jẹ́ aláṣepẹ́ jẹ́mi wógùn lérí dáadáa jẹ́ ara láàfíà fi lògbà àtàzì kí má fara níwá o wọ́n jẹ wá níyà bá a ṣe ṣe ládùúgbò àìkọ́ kárí àwọn òbí wa àwọn ọmọ tá à ń bí àti gbogbo àwọn olólùfẹ́ wa
اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.